Amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ bó ṣe ń lọ ń bí pé tó bá ń sọ ń pa fàájì ibi gangan ló ń gbé ibi ló ṣe ibi ló wulẹ̀ sí tó bá dẹ̀ ń sọ ń pa ń pé iṣẹ́ àti àṣà gẹ́gẹ́ mọ̀ pé lórí ibi náà káàkiri ilẹ̀ ti máa rí àlọ́ Ògbómọ̀ṣọ́ ni àlọ́ Ọ̀ṣun ni àlọ́ ìlú Èkó wá ń bí náà níbi tí iṣẹ́ àti àṣà bá ti wà a máa ń gbégbá fún yín gidi tó bá dẹ̀ ń sọ ń pa nípa àwọn àgbààgbà eléré yálà ní tíátà yálà olórin náà ni àwọn òfin wọn ṣe dé rárá torí pé a mọ̀ pé àwọn àgbààgbà yìí ni wọ́n ti ṣiṣẹ́ ńláńlá lẹ̀ kó tó di gé bóyá pé àwa dé bánsìn torí ẹ̀ lè rí pé gbọ́n àgbàlagbà yan bàbá sùwé nǹkan kan mọ́ra wọn àti gbọ́n wa tẹ gbádùn yálà lórí Star Times ni yálà lórí YouTube káàkiri ni àlọ́ tó wá rọ̀ wá náà ń pé ó wá ku ọ̀gbẹ́ni tẹ̀ ń wá náà ń pé ẹjọ́ torí ọlẹ́ni ní kíní àdẹ̀tí ẹ̀gbọ́n bólẹ̀ wá ẹ̀gbọ́n ni wọ́n sáré kúrò náà ìjà wọ́n ṣẹ̀ wọlé wọ́n tún dé ọ̀nà tó sáré wọ Oǹdó nǹkan kan gbé kiri àṣàǹkì bàbá ẹjọ́ tó dá wa náà nǹkan olólùfẹ́ yín gbè náà lókè ẹ̀ máa rí wàá fún yín jọ̀kan àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìjọ́ tó fún wa yẹn náà ó ti dé bàdẹ̀ ti wà pẹ̀lú wọn báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe lẹ́ńtà ń sọ tó bá ń sọ ẹni tí mò ń sọ ń pa yìí ní ìgbà tí àwọn wọ movie industry yìí wọ́n set mark wọn wọ́n dẹ̀ lay foundation tó yẹ pé tẹ́bá dẹ̀ kò sí tẹ́bá fẹ́ kọ́ ń pa Yorùbá wa tá à ń sọ yìí pé movie industry kò sí nǹkan tó fẹ́ kọ orúkọ ni màá wà ń bẹ̀ kò sójúró rárá bó ṣe rí àwọn ohun ṣe báyìí bó ṣe rí nìyẹn tani mo wá ń sọ ẹ̀gbọ́n tiwa ni wọ́n kò sí ìtọ́gbọ́n ṣe o ẹ̀gbọ́n tí mo fi tọ̀tọ̀ dárúkọ wọn ẹ̀gbọ́n tiwa ni wọ́n kú tiwa ni wọ́n Yẹmí Ayébọ̀ tí gbogbo àgbà ńlá ayé pátápátá mọ̀ sí Yẹmí my lover ẹ̀gbọ́n mo kí yín sà. ẹ kú dédé wòye o. ẹ̀gbọ́n nìyẹn wọ́n wà ń bẹ̀ ẹ̀gbọ́n ẹ bá mi fún orin wọlé ẹjọ́ ẹ bá mi fún orin wọlé. orí ló dàgbé ò sílẹ̀ àró òun ló fàlùkọ sílẹ̀ oṣù ó fi lékelèké sílẹ̀ ẹ̀fún ó ní Yẹmí my lover lọ máa ṣeré orí mi ò tèmi ni ó ṣe jọ̀wọ́ má má jẹ́ mo ṣì o. ẹ̀wọ̀n ìfẹ́ gbé Yẹmí my lover bàbá ẹ̀wọ̀n lẹ́sìn bàbá ń kí gbogbo ara létọ́ tí ń bèrè pé wọ́n fẹ́ rí kí ẹ bá ń gbogbo káàkiri lọ́wọ́ ẹ bá ń kí wọn. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti fẹ́ rí mi lórí ìkànnì tipẹ́tipẹ́ ṣe dáadáa la báyìí ẹ má bínú pé ojú mi ṣọ̀wọ́n díẹ̀ àti lè dá náà ni sásíbí sásán ó pẹ́ẹ́dọ́ tí ń tẹ̀ tí ń fóònù lé mú kiri but mo ṣáà ní pé lónìí ṣá adúpẹ́ lọ́dọ̀ náà pé wọ́n rí mi mú ẹ má bínú ọgbẹ́ntẹ́ ìwé àlẹ́ ẹ ṣe fún ìfẹ́ tẹ ní síwá o Ọlọ́run bá nífẹ̀ẹ́ yìí náà ojú ní tí ẹ ṣe God bless you àdúrà náà ló gbé adébítà wà yìí o Ọlọ́run dẹ̀ ní kò ní fi gbà sílẹ̀ o ẹ ṣé mo dúpẹ́. ọwọ́ akọ̀rọ̀ àárọ̀ òdò wọ́n wò yín bẹ́ẹ̀ bá mi kí wọ́n lédè òdò torí káàkiri lọ́wọ́ wò yín bẹ́ẹ̀ bá mi kí wọ́n lédè yẹn gangan tó lọ́wọ́ wọn ló wà ń bí lédè òdò ní ìjọba ìlú nípìnlẹ̀ Oǹdó bí tó ti wá àlọ́ òun ṣé dáadáa bára yín ṣé àlàáfíà ara yín. bàbá ẹ kú ọjọ́ mẹ́ta bàbá mi ò mọ̀ bóyá ẹ lè bóyá orí kí àbí nǹkan kan yín gbẹ̀ yẹn bóyá ká tún mú wọn lókà díẹ̀ ṣé lórí kí ilé yín àbí nǹkan kan bí wọ́n ṣe máa ń kí wọn bóyá. orí kì í ṣe rí ẹ wò ó Èkó lèmi dàgbà sí I grew up in Lagos Island mi ì fi bẹ́ẹ̀ gbé alára ṣùgbọ́n wíwá kí n sọ pé kí n gbìyànjú kí n fi general Yorùbá èmi ọmọ Ìkọ̀yà dé níbi tó wọ́n ti ń so tẹ́nikẹ́ni gbọ́dọ̀ ká ẹ jẹ́ ká fi mọ́ ẹ ṣe bàbá mi aráalé torí ẹ̀yin tẹ́lẹ̀ mọ̀ pé ọmọ wa ni wọ́n ti fi kí yín o bàbá ẹ bá mi sọ ṣókí ń pa àwọn bàbá àti màmá yín ní ṣókí torí èmi máa ń fẹ́ mọ̀ tí bá ti pàdé irú àwọn tó jólókì máa ń fẹ́ mọ̀ ibi tí wọ́n ti jáde gangan ṣókí nípa dádì àti mọ́mì fún aráalé nípa àwọn kan. a bí mi ní ìdílé Ayébọ̀ ní Ìkọ̀yà lókìtìpupa ọ̀dọ̀ wa náà ń pè ní Kalẹ̀
Ìkálẹ̀. Òkúdábì mi ni Joshua Ayébọ̀. Mo sì mi Chief Mrs. Comfort Adé Ayébọ̀. So mo jẹ́ mo lẹ́gbọ̀n ọkùnrin second born ni mo jẹ́. Ìbàdàn dẹ̀ bí ni mo kàwé primary ní ìlú. So àtìgbà yẹn ni mo ti wá sẹ́kù. Ẹni tẹ́ bá mọ̀ pé Islander gangan ni bàbá o, Islander ni bàbá, kí ló ń ṣe yìí sọ́dún bàbá lọ́rùn ẹ̀ gẹ́gẹ́. Bàbá ẹ wá kúrò ní ìlú yìí, ẹ bára ní Lagos Island. Mo fẹ́ kẹ́ jẹ́ ká mọ bí ìgbà yẹn ṣe jẹ́. Abẹ́ni tó rọra wà ní ìlú tó wá di pé kò wá ń ṣe púpọ̀ bọ́ sí Èkó láti wá jẹ́ Lagos Island. Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo ni ìgbà yẹn ṣe rí? Ṣé rí dáàdì mi náà jẹ́ kéèkó wù mí. Nígbà táwọn kékeré nílùú wọn máa ń pẹ́ tó bá ti rí àwòrán Èkó pé àwọn ilé tó ga wọn ni Èkó àkété, Èkó kínní kan, ìlú ọgbọ́n, ẹni tó bá dé kò tó bá gbọ́n kò ní gbọ́n mọ́. Àwa dẹ̀ fẹ́ gbọ́n. Àbílí pé tá bá tún fún environment ìlú kẹgbẹ́ tá bá tún wá síkò àtún lè tún dàgbà sí nípa ọgbọ́n. So àwọn náà máa ń jẹ́ kí n láìkì kó ń gbà yẹn. Tí wọ́n bá wá síkò lọ́dọ̀ àbúrò wọn, wọ́n á ya fọ́tò, wọ́n á gba àwọn ilé tó ga ó máa ń wù wá. Ṣé kò dẹ̀ sí ilé tó ga bí olóògbé bí 25 story building, 30 story building. So adúgbòdò lọ mo tẹ̀lé gbọ́n mi wá síkò pẹ̀lú tipátì kùkù mo ń lọ síkò wọ́n dẹ̀ mú wá síkò. Precisely Olúwọlé ní Lagos Island. Olúwọlé gangan. Bẹ́ẹ̀ ni láàrin Tinubu sí Dùmọ̀tà. Olúwọlé ibẹ̀ yẹn lágbára gan. Ayé ìṣèwádìí bẹ́ẹ̀ náà wá abẹ́ẹ̀ náà ti ṣe Olúwọlé 5+ kìíní kan ẹ sọ díẹ̀ fún ọgbà kékeré. Ẹ̀wọ̀n kan máa gbé ní Island gbé máa hùwà Island ni. Wọ́n gbọ́dọ̀ bí ọmọ ọlọ́gbà iṣu kó má mọ̀ ṣu kó má mọ̀ yan jẹ. So ẹ̀ṣẹ̀ mọ̀ṣẹ́ tíátà tí à ń ṣe àtúgbọ́dọ̀ tó ṣe kí ni ká tún mẹ́lò. Ẹ̀gbọ́n ìgbà wo lẹ kọ́ṣẹ́ mechanic? Ìgbà wo lẹ ṣe ní ẹ ti ń kọ́ kẹ́ tó kúrò ní àbígbà tẹ dẹ́kọ̀ náà nítorí mo fẹ́ ká mú. Ìgbà tó mo dẹ́kọ̀ ẹ̀ ó wù mí kí n lọ sí school. Primary mo kà kúrò lé school. Àbúdádì mi kọ́ òṣèré lọ́wọ́ àwọn wà lọ kọ́ṣẹ́ o ṣẹ̀dẹ̀ mo sì gé èmi tẹ́ mo ṣáà ìwà ìgbà pé kí n wá síkò nígbà mo dẹ̀ ti dẹ́kọ̀ tó bá wu olówó ló máa ń fowó ẹ̀ṣẹ̀ so àwọn náà fún mi ló jẹ́ mo dẹ̀ kéré sínú ilé dáṣẹ́ pa fúnra mi wọ́n lọ jù mí sọ́gbà mẹkáníìkì ní ilé Òkèsúnà ní Láfíàjì so mo kọ́ṣẹ́ mẹkáníìkì fún bí ọdún 3 àbọ̀ sí going to 4 years. Bẹ́ẹ̀ni ó tẹ̀ tó gbà tó àsìkò láti pé kí n ṣe freedom kò sówó kò sí ọkàn mo lọ ṣe jọmọ mo lọ ṣe car wash mo lọ ṣe conductor ṣe gbẹ káàkiri but at the end of the day ọmọbìnrin kan wà ní àdúgbò àgbà yẹn ó ń gbé lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ó wà ní University of Ìlọrin ní ìmọ̀ọ́mọ́ báyìí torí ó dé state ní ìrántí orúkọ ẹ̀ ní ìrántí mọ́ pé mo ṣì kéré. Ibi tá a ti ń kọ́ṣẹ́ ńgbà ní Òkèsúnà square stroke pike ó dé stage kan ọgbà mẹkáníìkì ni mo ń sùn ní mọ́tò àjákù àwọn ọmọ kọ́ṣẹ́ ńgbà yẹn so nǹkan kan ṣe láàrin pẹ̀lú bọ́dà mi tí mo fi kú lọ́dọ̀ wọn tí mo lọ sùn ọgbà mẹkáníìkì lọ́dọ̀ ọ̀gá mi ní ọ̀gá mi Sunday Ògúnnáwọ̀ ọmọ Ìjẹ̀bú Òṣìwọ̀ so wọ́n dẹ̀ abẹ́ wọn ni mo wà so ní mọ́tò la máa ń sùn la bá ti ṣetán lálẹ́ ní mọ́tò la máa ń sùn lọ́gbà mẹkáníìkì so mo láàrin àwa tá à ń sun ọgbà yẹn gbà yẹn afẹ́ tó bíi 20 láwọn ọmọ kọ́ṣẹ́ parabita wà ń bẹ̀ spring peter wà ń bẹ̀ rí wáyà gbẹ̀ bẹ́ẹ̀ so ó sáré ló máa ń pè wá kí ni mẹ́fà ni pé lady kan wà ládùúgbò yẹn tó wà ní University of Ìlọrin ó máa wá tó bá ti wá sílé wá fún holiday ó wá láìkì mi láàrin àwọn gbogbo àwọn tó kàn láìkì mi á pè mí wọ́n ní fúláàtì wọn á ní kí n lọ bá wọn ra èso wá ní Sandgross market so máa lọ bá ra wá rán mi iṣẹ́ ó wá àtọjọ́ kan wá pè mí ní kí ni mò ń ṣe láàrin àwọn tó kù yìí ó ní
ó ní future mi dẹ̀ bright gan pé n tó kàn ń sọ fún un yẹn pé mi ṣe padà lọ sí school pé kí n lọ kàwé mo ṣe mo kéré sí tí mo lè máa ṣe mo sọ pé mo ń wá kọ́ṣẹ́ mechanic at this age bẹ́ẹ̀ tó gbé tó sọ nígbà ìgò tẹ̀ yé mi pé lọ kàwé ìwé bíi báwo kò yé mi so mo gbọ́ ó sìnkì sí mi lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ tọ́jú ẹ̀ so after tí wọ́n ní pé kí n lọ wó freedom àti mo ti ń ṣàwọn wa káàkiri eventually ẹ̀gbọ́n mi kan wà tí ó fẹ́ lọ sí Amẹ́ríkà gbà ẹ̀ Dayọ̀ Ayébọ̀ the same father but different mother bàbá mi àti bàbá ẹ̀ the same father ni wọ́n so àwọn ṣiṣẹ́ ní bẹ́ẹ̀ ministry of finance ńgbà ẹ̀ wọ́n wá fẹ́ lọ sí Amẹ́ríkà òun dẹ̀ máa ń wá fún mi lówó oúnjẹ níbi tí mo ti ń kọ́ṣẹ́ ẹ̀ á wá aṣọ tó bá lòkù wá fún mi aṣá máa ń encourage mi tó wá fẹ́ lọ sí Amẹ́ríkà ṣá ó fẹ́ lọ kàwé sí ìgbà tí mo wá pẹ̀lú àwọn tó sì lọ sí Amẹ́ríkà ṣe mọ̀ àwọn tó sì lọ sí airport bàtà dé airport mo wá bẹ̀ sí ń ké pé mo fẹ́ tẹ̀lé lọ wá fi mí ṣe ẹ̀yẹ́ pé ó fẹ́ tẹ̀lé mi lọ sí Amẹ́ríkà gbé olùtẹ̀lé mi bẹ́ẹ̀ ó máa ń tẹ̀ àti bẹ́ẹ̀ ò kàwé ẹni tó bá kàwé lè lọ sí Amẹ́ríkà ṣé ẹni tó bá kàwé lè lọ sí Amẹ́ríkà tí mo gbọ́ yẹn wá wọ́n tẹ̀ ọ̀rọ̀ lédi ẹ̀ pé ó ṣe kàwé kìíní níbi tó wà ilé ẹ̀kọ́ wà òun kọ̀ ìgbé yẹ kó kàwé láti tó lè kí nǹkan tó lè gbé fún future ẹ̀ mo kàn rántí ni alẹ́ ẹjọ́ tí mo rà mí lọ sí Amẹ́ríkà alẹ́ ẹjọ́ mo fi ṣe mẹkáníìkì lẹ̀ tí mo pé mi ò ṣe mọ́ pé skul yẹn mo ṣe àwọn tí ọ̀rọ̀ wúmọ̀ ẹ̀ lédi ẹ̀ pé skul yẹn fẹ́ padà sí bí mo ṣe ṣàlọ́ gádà àwùjọ yẹn wọ́n á bẹ̀ sí ń tajà go slow. mo wá wọ skul Methodist Bible School Lagos Island ní Broad Street mo wá bẹ̀ sí ń já àwọn kọ́ra mi díẹ̀ mo dẹ̀ manager ọlọ́run dẹ̀ gbàkóso mo ṣetán skul yẹn. mo tún ní ti tíṣà mi kan Mr. Adépọ̀ nígbà tí mo fẹ́ ṣetán gbogbo àná mo ti tún tẹ̀lé àwọn tíátà káàkiri o nígbà tí mo wà lókè sínú tí mo ń kọ́ mẹkáníìkì àti ń lọ sí cinema house àmàlà máa wo fíìmù ní láfíà ní King Cinema ní Láfíàjì so ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí ń develop interest sí tíátà nǹkan kan bẹ́ẹ̀ bí ká lọ wo àwọn Indian film wo Chinese film ọjọ́ tó wá gbé fíìmù adélọ́fùwá ìjà orogún ṣé ìjà orogún àbí ìjà òmìnira tí àwọn òun ní hall táwọn èèyàn ń pàtẹ́wọ́ inú mi wá ń dùn gan wá níwọ̀ náà wọ́n ṣe ń pàtẹ́wọ́ fọmọkùnrin tó ń wò nínú sinimá yìí ó dẹ̀ wù mí kó máa kọ́ pàtẹ́wọ́ fún mi náà lọ́jọ́ iwájú kémi náà kí n dàbí tiẹ̀ o gbogbo táìmù ẹ mo ṣáà ti ń wá àwọn ní tíátà tí wọ́n máa tẹ̀lé káàkiri ó ti jẹ́ kí n develop interest sí tíátà so after tí gbogbo lọ secondary school ẹ ní MBHS ní Ireland mo ti tún ṣáà tún manage mo tún tẹ̀lé àwọn tíátà ń gbà ẹ̀ gbogbo àwọn wọ́n ti connect mọ́ àwọn Gbódógbó Ajírébi ìgbà yẹn náà wà pọ̀ náà jẹ́ Yẹ̀rí Superb Organization mo ti ń tẹ̀lé wọn káàkiri mo ti máa ń kó lù káṣọ costume wọn nǹkan bẹ́ẹ̀. ẹ sọ pọ̀npá teacher yín gbà ní standard kan. wọ́n á ní pé mo láti tún further education mi o pé gbogbo àìmọ̀ tẹ̀tẹ̀ mo ti ń ṣe tíátà fúkẹ́fúkẹ́ ládùúgbò wọn ti ń nà mí pé iṣẹ́ tó fẹ́ ṣe yìí ò nídìí more education láti tún improve ara nǹkan bẹ́ẹ̀ so wá introduce mi sí one àwọn náà lọ ṣe kòkárí institution ìgbà yẹn bí Ọládépọ̀ Institute of Leadership Training lórí ilé ìgbọ̀mọ̀ so introduce me sí I went there for just 1 year course láti fún ọkọ lè train me to be a leader and I thank God nígbà tí màá fi ṣètò gbogbo time náà introduction of a video film ti bẹ̀sẹ̀ wáyé látọ̀dọ̀ àwọn ọ̀gá wa Àlàdé Awómilé kọ́lọ̀ fọ̀rùnkẹ́ àwọn kọ̀ọ̀kan náà ti bẹ̀sẹ̀ ń ṣe fíìmù ìgbà táwọn Gbódógbó àti Ajírébi tó separate tán. ó dà pé ẹjọ́ ẹgbẹ́ Rafiu Balógun tó separate tó túká wọ́n tún introduce mi sí Balógun theatre group ọkọ Àbẹ̀ní Madam Ṣájẹ́ mo túbọ̀ sọ́dọ̀ wọn ni ọ̀dọ̀ wọn ni mo ṣáwà tí mo fi ṣe freedom tí mo fi. iye ẹ̀wọ̀ ilé ìjọba rántí bí iye ẹ̀wọ̀ ni ọdún wo là ń sọ yìí. à ń sọ 1989 to 1990. Thank you, sir. 89 because mo ṣe wáyé ní 1988 1989 stroke 1990 91 màmá fi di 91
mo ti kú lọ́dọ̀ ọ̀gá mo ti dá dúró fíìmù wọ́n ti ń ṣe fídíò fíìmù gbà ẹ̀ nǹkan bẹ́ẹ̀ mo lè tún pàṣẹ olúwẹlé gan mo tún kọ́ printing ẹ̀kọ́ printing mo tún kọ́ printing ìyẹn ni pé ẹ̀yin náà lè fi white and black ẹ̀sọ́ pọ̀ kẹsọ́ di sakamanje ẹ̀rọ ìtolúwọlé ẹ̀ẹ́dẹ́gbẹ́ nílẹ̀ ayébọ̀ tíátà group ń gbà ẹ̀. mo dálẹ̀ àkọ́kọ́ ìyẹn ìgbà tí àkọ́kọ́ ń ṣe ládùúgbò ayébọ̀ theatre group so ìgbà ó dẹ̀ di pé introduction of fíìmù dé nǹkan bẹ́ẹ̀ so ọ̀bọ̀ èdè ọláyẹmí film production ní 1991 àfiṣẹ́ kékeré kan dánra wò àkọlé iṣẹ́ ní Bísí My Dear àkànfi ṣe eré ọwọ́ ládùúgbò kò popular iṣẹ́ ò popular àkànfi gbà láwọn ọ̀rẹ́ mi ládùúgbò bẹ́ẹ̀ ni ládùúgbò so bàbá yá fi. iṣẹ́ tó nítorí ìwé síta wọ̀ Súnmisọ́lá. bẹ́ẹ̀ Súnmi after Bísí My Dear la ṣe Súnmisọ́lá. ẹ sọ bí ẹ̀ ń pa Súnmisọ́lá fún wa torí mọ̀ pé kọ́lọ́n fọ̀rọ̀ kí àbá mi bá àti ìyá mi nígbà yẹn tá à ń dàgbà èyí tá a wo fíìmù yẹn lé á tó 1000 times afẹ́ wò pa kí ni lọ́lọ́ ẹ sọ díẹ̀ ń gba Súnmisọ́lá yẹn àmọ́ bá a ṣe náwó iṣẹ́ ńláńlá tó bọ̀ kí ló mú iṣẹ́ yẹn wà àti pé kí ni concept storyline ẹ sọ díẹ̀ fún wa. ẹ ṣe rí ìgbà tí mo ṣe Bísí My Dear yẹn àwọn èèyàn náà encourage mi ìgbà tó jáde marketer tó tà ń gbà yẹn ó rà ní 5,000 naira ó ra máa sàyẹn lọ́wọ́ mi inú mi tẹ̀ dùn ó tẹ̀ ra tó ajá 5,000 ajá tẹ̀rẹ̀ ni fún wọ́n pe marketer yẹn ní ìjọra bẹ́ẹ̀ ìjọra àṣírò tí orúkọ ẹ̀ so ó dẹ̀ ra ó dẹ̀ àsọ̀wọ́n ẹ̀ kéle bẹ̀ ṣáàtẹ̀gbéjáde kan tẹ̀ rí so wọ́n ṣe gbà yẹn àwọn bá wọn tó wò ná báyìí bẹ́ẹ̀ ni future o àwọn like concept iṣẹ́ o wọn bá tó ṣe yìí ó dẹ̀ wọ́n ń pè mí wọ́n máa ń encourage mi pé ó dẹ̀ ní future o this is a very unique concept tó ṣe so ìyẹn ló wá jí àmì up bá ṣe wá ṣe Súnmisọ́lá yẹn ta ló ejò nígbà yẹn fíìmù eléjò bẹ́ẹ̀ Súnmisọ́lá olólùfẹ́ ẹgbẹ́ méje ní ẹ bá. Súnmisọ́lá mi mo fẹ́ Súnmi mo nífẹ̀ẹ́ rẹ mo fẹ́ràn rẹ olólùfẹ́ mi ṣùgbọ́n bẹ́ẹ̀ so a sì fi ṣe Súnmisọ́lá gbà ẹ̀. eléjò yẹn lọ́dọ̀ ejò gidi ní ejò ọ̀rànfẹ̀ máa ní a máa ń gbé ní ọ̀rànfẹ̀ so òun ló máa ń fi jù rẹ́ǹtì fún agbá ẹ̀ so a ṣe fíìmù yẹn. báwo ni iṣẹ́ yẹn gbà tó dọ́jà torí mi personally mọ̀ pé iṣẹ́ yẹn ṣe dáadáa báwo ni. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́ iṣẹ́ ẹ̀ wá jẹ́ bí foundation ó build the foundation fún iṣẹ́ tó tẹ̀lé ní Yẹmí My Love. ẹ fi tọwọ́tọwọ́ pé iṣẹ́ tó gbogbo ṣe wà yẹn OBO tó fi kọrin tí èèyàn wa gan Ọlámídé bá tó fi kọrin díẹ̀ kọ́pì fi kọ wá àmàpé bẹ́ẹ̀ yẹn tá a fi tọwọ́tọwọ́ dárúkọ ẹ̀ Yẹmí My Lover. so iṣẹ́ Súnmisọ́lá yẹn òun ló lè foundation fún Yẹmí My Lover it's very solid foundation because ìgbà tí Súnmisọ́lá máa fi jáde oh my God agbára mi kọ́ Ọlọ́run ni kò tẹ̀ yé mi nígbà tí Súnmisọ́lá jáde gba ìyá ẹjẹ ká ẹ mọ̀ pé ẹ ṣe mẹkáníkì ẹ̀sùn gáràjì náà báwo ni lẹ́fù ń gbà yẹn tó lè máa ń fẹ́ mọ̀ wọ́n experiences èèyàn at every phase lẹ́fù mi lẹ́fù ń gbà yẹn kí ni paro ẹjẹ́ bí mọ̀. ṣe rí a kò sọ bẹ́ẹ̀ ni àfi bẹ́ẹ̀ gbọ́n àṣìkéré àfi bẹ́ẹ̀ gbọ́n Ọlọ́run kàn nífẹ̀ẹ́ wa ni àfi bẹ́ẹ̀ gbọ́n wọ́n dájọ́ ṣé náà ti lọ but I just thank God for my life for the grace àánú ni mo rí gbà bẹ́ẹ̀ ni àánú ni mo rí gbà for me to be alive today and still waxing stronger I just need to thank my God for being there for me. ẹ̀bẹ̀ ẹni ṣe ẹ máa ń ṣe fàájì gangba yẹn. mi ò kí ń mutí. mi ìfẹ́ bèrè ẹ̀ tó ní mọ̀gá máa ṣe ìkejì ẹ̀ mọ̀gá máa ṣe mi ìfẹ́ bèrè. ṣe rí obìnrin. bẹ́ẹ̀ ni a kò ń sọ ni ọkùnrin tó bá lóun láìkó obìnrin ẹ lọ chẹ́ẹ̀kì ẹ̀ ó lárùn
ó ní problem ọkùnrin bá lóun láì kó dùn ó ní láti ní problem. kí ọkọ bẹ́ẹ̀ ṣe máa control ẹ̀. bẹ́ẹ̀ni but you just need to èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lú èèyàn gbọ́dọ̀ ní àmójúkúrò bí wọ́n bá ní àmójúkúrò wàhálà ni èèyàn gbọ́dọ̀ ní àmójúkúrò ẹ tó bá wọ́n ní ọkùnrin tó bá jí níjìnjì ayé ẹ̀ tó gbé tóbìnrin láyà kọ́lọ́run gbẹ́jẹ́ kó last ẹgẹ́ tì mí àjọ mo kàn ń sọ pé mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mi mọ́rú spirit ó ń bá mi ṣe I control myself and I don't misbehave lórí ọ̀rọ̀ lóbìnrin dé mi misbehave and I thank God agbára mi kọ́ mímọ̀ ṣe mi kọ́. tó bá ń sọ lára iṣẹ́ tó yẹ pé kò lè parẹ́ ní Nàìjíríà àtàwà yìí Aṣọyẹmí my lover it's a very very big and success in fact ó lè foundation for a lot of people tí wọ́n build the lórí ẹ sọ fún wọn pa iṣẹ́ the concept because ìgbà yẹn nígbà tí mo tún iṣẹ́ yẹn mo ní pé iṣẹ́ yẹn it was a big project movie o because costume gbogbo ibi pẹ̀lú nǹkan yẹn náà kò ń ṣe pé iṣẹ́ kínní ẹ sọ díẹ̀ storyline ẹ sọ fún wa nípa. ṣé rí ìgbà tá a ṣe Súnmisọ́lá méjì tí mo lò fún ìyàwó mi Bọ́sẹ̀ lórúkọ ẹ̀ tó ń gbé ṣítà ní Sùúrùlérè Bọ́sẹ̀ Adégòkè so ìgbà tá a ṣiṣẹ́ a lè níta mọ́ ẹgbẹ́ èsì ni òṣèré òfin bẹ́ẹ̀ ní ìkọ̀kọ̀lọ́ títí bẹ́ẹ̀ mọ́ bàbá ń lọ ń ta gbà wọ́n lè tẹ̀lé wa wọ́n lè bá a rìn láti máì kan sí máì mẹ́wàá wọ́n ṣáà máa tẹ̀lé wa káàkiri wọn ò kíá ọmọ mi ò bá sọ ṣẹlẹ̀ ládùúgbò wọn ò kíá wọ́n máa tẹ̀lé wa so mo wá discover pé each time tó bá ti wá sọ́dọ̀ mi bá rìn láàrin Lagos àlà máa rìn tó máa ń táwọn yóò bá ń wọ́ tẹ̀lé wa báyìí wọ́n máa parí Súnmisọ́lá o èmi tí mo ní ṣẹ́gun tí mo ń foríṣi fọwọ́ ṣe wọn fi bẹ́ẹ̀ wá mọ̀ mí wọn kàn dà ọ̀hún tó ṣọkọ ẹ̀gbọ́n náà ló ṣọkọ Súnmisọ́lá sókè òun ló máa ń fà láṣọ fà ní gbogbo ẹ̀. ṣé sọ́nà bẹ̀rẹ̀ sí ṣàkóńgbà tó yá. ẹ má yí rẹ o akọ ẹ pọ̀ kò mọ̀ pé ilẹ̀ kó lè ṣe oúnjẹ yìí. èmi kọ́ Ọlọ́run ni Ọlọ́run ni mo sọ Ọlọ́run ṣe rí akọ tó wá ṣe náà ó bímọ fún mi ọmọ dáadáa ló bí fún mi màá ṣàlàyé ọmọ tó bí ṣe rí nígbà tí ó wá pẹ́ akọ ìwà ó wá pọ̀ wá ní ìrọ̀lọ́ èmi tí mo ṣiṣẹ́ gan tí mo fi ṣe bọ́ọ̀ ṣe àwọn máa kọ̀ ọ̀gbọ́n bàbá tó sọ pé ẹ̀rí bàbá tó sọ ìwé máa ń lọ́mú mo wá ní next ṣé tí n fẹ́ ṣe mo ní nǹkan mi náà máa ṣe dáàbò nítorí bí Yẹmí mo wá fi my lover kún orúkọ mi náà ni màá lò kọ́ tiẹ̀ mọ́ èmi náà. ẹ̀yin máa nígbòdò pẹ̀lú máa pàdé Yẹmí o. bàbá tiẹ̀ ṣe part 1 gan mi kàn tiẹ̀ mọ́ tó ṣe ó lóun ṣe part 2 nígbà tẹ́ bẹ̀ pọ̀ ó ṣe eventually ó ṣàṣe gbọ́dọ̀ lọ́hùn ajá tún parí ẹ̀ náà ni so àdẹ̀ṣe nígbà tá a dẹ̀ máa ṣe Yẹmí lọ́ba yẹn ọlọ́run dẹ̀ ó dẹ̀ bá wa mí sí bá wa mí sí so ó wá mú foundation Súnmisọ́lá ó wá dúró lé lórí ṣe ń gbáyé ayé èrè foundation ilé tó bá kọ́ sórí ẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni Yẹmí lọ́ba jẹ́ Súnmisọ́lá yẹn. báwo ni story yẹn báwo ni mo fẹ́ kẹ́ fún mi ní àwọn because àwọn èèyàn máa ń fẹ́ information nípa iṣẹ́ yẹn ẹ fún mi ní information wọn ta ló yà wọn ta ní cast wọn ta ní crew lead us into that production àkọ́kọ́ lọ sọ́ka pass bẹ́ẹ̀ yẹn gbé mi wọ bẹ̀dẹ̀ kọ́ wọn ọmọ kéèké náà tó ń wò náà lè rí kankan dìbò kọ́ tó máa lọ Google ẹ̀ ẹjọ́. ṣé rí bàbá kan wà tá à ń pè ní Bánà Adégbìtẹ́ gbólógbò cameraman ó popular ńgbà tá à ń sọ yìí. tó sì wà. Àbádà sí wa àgbàṣẹ́ ni gbogbo iṣẹ́ mú kàrí ń sin olóyìnbá. Bánà akínyìn o. àgbàṣẹ́ ni Bánà Bánà gbìyànjú. Bánà will be playing a role of cameraman and at the same time he will be playing a role of director. Highly intelligent mi kì í má sọ ju bẹ́ẹ̀ lọ. So ohun èmi pẹ̀lú ìlàjọ máa àti ọ̀gá mi kan ní Love Atọ́lágbé àwọn bèsì mìíràn gbà ẹ̀. tí wọ́n lẹ pé. àwọn bèsì mìíràn. so èmi ọ̀gá ní Atọ́lágbé ní Love àti Bánà ẹ̀ lájọ máa ń coordinate directing the Súnmisọ́lá and Yẹmí my lover lájọ coordinate lájọ ń yà. So Bánà ẹ̀ ó take
ipa tó bẹ́ẹ̀ ni tó ní kìmí nínú Yẹmí Mailoba. Thank God. Àwọn tá lọ́wọ́ òṣèré dẹ́dẹ̀ tó wà ń bẹ̀. Ìgbà tí máa ṣe story ẹ̀ ń gbà ẹ̀ mo wà ní church wa ní St. Paul Anglican Church Brentwood Lagos Island. À ń ṣe ẹgbẹ́ láyé ìgbà kan Anglican fi bẹ́ẹ̀ ṣe revival bí àwọn other CAC. So it was during the time of introduction of night vigil and revival ní Anglican Church. Mo wà ní church nígbà yẹn à ń ṣe revival lọ́wọ́ nǹkan tẹ kò gbígbé ìmọ̀ bóyá òun ló tẹ̀kùn nínú kan ṣe báyìí sórí kìnnì kò ju láàrin kò ju bíi 30 seconds say 40, it's not up to a minute. Mo kàn ìwọ̀n ẹ̀kọ́ wà ní mo kàn bá mi lẹ́gbẹ̀ẹ́ odò tó ń ṣe odò ẹ̀ wá fáìn gan igi kan hù sẹ́gbẹ̀ẹ́ odò yẹn igi ẹ̀ wá ní èso oríṣiríṣi èso ẹ̀ pọ̀ tó fáìn mo wá gbé orí igi ẹ̀ lọ mo wá ń ká èso yẹn àwọn kan ń jábọ́lẹ̀ náà èso tí mò ń ká àwọn kan ń jábọ́lẹ̀ ń bẹ̀ so àwọn kan mò ń jẹ èso ẹ̀ lọ́wọ́ so mo á rí ọmọdé obìnrin kan ó wá jáde láti inú odò yẹn ó wá rìn bọ́ sí òkè ẹ̀gbọ́n mi sọ pé igi ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ omi ó wá ń kó èso yẹn oúnjẹ mi wá òpá ọmọ mi ìwé oúnjẹ èso tí mo kó mọ kó mi wà lókè igi lóúnjẹ èso tí mo ń ká ìkẹ àmúṣà ń wò oúnjẹ ọkọ̀ tó kó àwọn tó kó ọ̀dọ́ nípa àṣọ ọkọ̀ wọ odò lọ́dún máa ń padà gbogbo tí èso ṣé èso tí wọ́n jẹ ìwọ ló ká ṣé wọ́n ló ká ní padà mo ṣáà ṣẹ̀mù kan mo súwé bọ́lẹ̀ ó wá ní kí n jọ pé ọmọ mi lòun kan pé òun kàn láìkí èso ẹ̀ kàn wá jẹ èso ẹ̀ mọ́ náà ọmọ mi ní ẹ́ wà ní òkè tó ṣẹlẹ̀ ń sì pé náà láìkí ẹ̀ so ó ní kí n jọ pé inú mi lòun ti wá mọ́ náà ẹ̀mí ò mind ò bá wà láti inú òkun ló kàn láìkí ẹ̀. ẹ̀ ń tẹ̀lé lọ síbi kíbi tó bá ti wá. mo wá ní tó ṣẹlẹ̀ ní pé èmi náà láwọn mo níyà kọ́kọ́ wá sílé wa kájọ ṣe é délé ẹ̀sìn ó ní àwọn èèyàn gbọ́dọ̀ rí mi ní àmọ́ tọ́jú ẹ̀sẹ̀ ìkùlé tó bá ti ọba bí ṣe díẹ̀ so èmi náà tẹ̀lé ẹ̀ máa lọ bá ṣe níbi tí òun gbé ó dẹ̀ agree so ibi tí mo ti wá di ọwọ́ ẹ̀ mú tí mo ti mú lọ sílé wa ẹ̀ ní orin ẹ̀ ti wá pé mo mọ́ lólùfẹ́ wa lé mo mọ́ lólùfẹ́ mi orin ẹ̀ bí mo ṣe dìde ní church. inú mi dùn nítorí mo rí ìdí àmì. bẹ́ẹ̀ ni bí mo ṣe dìde lórí ibi tí mo ti ń pray yẹn bí mo ṣe dìde yẹn so ìwọ̀nba nǹkan tí mo rí ní ẹ̀rọ ọlọ́run dẹ̀ fún mi ní ọgbọ́n láti fi parí story tó kù láti fi develop ẹ̀. àwọn obìnrin ti yaṣẹ́ yẹn gbà yẹn sẹ́ni wọ́n ti on location díẹ̀ tẹ́ ti yà ẹjọ́. Lẹ́kì ni gbogbo ẹ̀ ní 90s kọ́ni. 93 94 Lẹ́kì ni gbogbo Sanfield gbogbo ìgbà náà sì ṣe Sanfield ibẹ̀ lọ gbogbo àwọn lìgálí Ayọ̀rìndé mọ́ Lẹ́kì gbogbo ibi tí Lẹ́kì wà débi ẹlẹ́kọ̀ọ́ beach ọ̀ṣọ́ gbogbo kàtẹ́lẹ́ beach nǹkan both left and right gbogbo bẹ̀rẹ̀ la lò ń gbà yẹn. báwo lọ ọmọ ọ̀tá-ngbà yẹn wọ̀ ní kẹ́mi wá ń gbé. irọ́ kò sí gbogbo sí àwọn ọ̀tá-ngbà yẹn kò sí ẹ̀rọ àwọn tó bá rí wa ń gbà yẹn tó fẹ́ ra nǹkan fún wa wọ́n fẹ́ tó tì wá wọ́n fẹ́ pray fún wa kò sí pé àwọn olóyè náà àbójáwé jẹjẹ wọn gba ọjọ́ tó wà bẹ́ẹ̀ tí kò sí yẹn bẹ́ẹ̀ gbà. kò tí ì sí tógèètì nígbà yẹn. tógèètì kẹ. ẹni tó bá ń sọ pé ìrẹ́ jẹ́ àgbààgbà ó ṣe pé ẹnu ni iṣẹ́ téèyàn ti ṣe ni ṣẹ́ni bá ti bá wọn jókòó àwọn nǹkan tó ń sọ ìgbóni sọ̀rọ̀ ọdún 5, 10, 20 ọdún sẹ́yìn ẹgbọ́n 80s early 90s lọ́ní Lẹ́kì tó wá di pé kíní yẹn sì wọ́n ti yaṣẹ́ ń bẹ̀ tipẹ́tipẹ́ ó dára pé àwọn àgbààgbà yẹn à ń kàn lè fọwọ́ gbà wọ́n dànù torí àwọn iṣẹ́ tó ṣe ń gbà yẹn òun ni gbogbo wa ń ṣe kíni láàmú mi ni ó kàn máa ń dìbò jẹ́ pé ní apá abẹ́yà à ń kí ń pọ̀ wọn àgbààgbà à ń kí ń pọ̀ wọn lé àmọ́ lórí nígbà tí àwa pọ̀ wọn lé làwa ṣe máa ń wá wọn káàkiri wípé ọmọ experience tẹ́tí lọ́wọ́ ìrírí yẹn ẹ mú wá fún wa kárí dìmú ó dẹ̀ ní bàbá wa lọ́ ń dì fún wa yẹn kò dẹ̀ ní bàjẹ́ fún ọpọlọ yóò ní dàrú bàbá. yẹ́n máa lọ́ba báwo ni lọ́ọ̀bù ń gbà ẹ̀ torí mọ̀ pé international everything ni kí ni ìgbà yẹn kí ni nígbà tí tíṣẹ̀ yẹn wá dé gbòòrò tán báwo ló ṣe jẹ́. ṣe rí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mọ́ ní I thank my God
for making me what I am today. It's just the grace. Finish. Who am I? It's just only I'm happen to be one of the beneficiary of His grace. Just a beneficiary. Ẹ̀bùn nǹkan tí ò tọ́ sí ọ̀dọ́ wọn gbé ó dà kò tọ́ sí ẹ̀bẹ̀dà fún ẹ. Bẹ́ẹ̀ ni Yẹmí máa lò bá rí. Ẹgẹ́ tì mí. Mo kàn ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́ ṣẹ́ ìgbà iná máa ti kú. Òkú tó wà nínú fíìmù rẹ̀ náà lọ́ba. Wọ́n ṣe 2, 3, 4, 5, 6, 7. Wọ́n ṣe máa dógún. But I just thank God for my life. Mi ò lo life gọ̀rọ̀gọ̀rọ̀. Mi ò lo. Wọ́n á lo life mi jẹ́jẹ́lì. Àgbà nítorí àdán, ọmọdé nítorí ẹyẹkẹyẹ. Àgbà níwà níyẹ̀wò, ó sàn jù aláìní rárá lọ. Ẹ kú ojúlọ́nà àgbọ̀n gbé ètò àgbà. Bàbá àwọn stunt ń gbà yẹn èmi là ń somersault èmi là ń bẹ́ èmi là ń ṣe yẹn ẹ lead wá sí ṣé life náà ni àbò níbẹ̀ ṣé tó náà wọ̀ ìbéèrè tọ́pọ̀lọpọ̀. Yes, life ni o. Life ni o. Ṣẹ́rí when I came to the system. Láti gbà tẹ wọnú industry. Ìgbà tí mo wọnú industry. Àwọn tá a bá on ground my brother. Hey, àwọn alágbára ọ̀gá ni. Don't lamilaka. And when you want to penetrate, you need to do something that is different from what they are doing. You should be able to create an identity for yourself. Mo sọ lẹ́ẹ̀kan mo ní o máa ń wo Indian film, Chinese film, Yorùbá film nǹkan kan. So tó bá ń gbogbo tó bá ń rún pọ̀ ẹ wá rí tí ẹbí gbókìtì tó ń somersault tó ń ja Chinese tó ń kọrin ẹ wá rò pé the combination ó dàbí gbà tó ní Fuji kan sọ pé Fuji music is a combination of soul kọ́lọ́ bá mi fọ̀rọ̀ kẹ́ Alhaji Barrister. So bẹ́ẹ̀ náà lèmi náà combine gbogbo àwọn kíní ẹ̀kọ́ láti lè create identity for ara mi. And I thank God I was able to create that identity. Lè dárúkọ Yẹmí Màlàmámà wọ́n á sọ pé nǹkan báyìí style báyìí ló máa ń ṣe. So ohun tó ṣẹlẹ̀ ní. So nǹkan tẹ̀ ń ṣe live and direct. Live ni o pé mo fẹ́ sọ ma sọ́ọ̀tì mo fẹ́ bẹ́ látọ̀. Àwọn iṣẹ́ kan ló yẹ ní ìdùnnú ìdáṣe tẹ̀lé Yẹmí Màlàmámà lọ́nà ẹ̀pẹ́ banner set camera ní ìlọ̀ Fàtọ́lágbé ń direct. Wọ́n pe action mo fẹ́ bẹ́ láti orí bridge ẹ̀ sómi ọdún náà ẹ̀dẹ́dàdẹ́ gbọ́ ó tó bí ẹ̀mẹ́rin tó pe action tí mo máa dé ibi bridge ẹ̀ bá máa sá padà. Nígbà tó pẹ́ ọ̀gá ní sọ pé Yẹmí dákun mọ́ bẹ́ẹ̀ Yẹmí dákun mọ́ bẹ́ẹ̀ ọ̀ lé bẹ́ẹ̀nì mọ́ para rẹ̀ dákun mọ́ bẹ́ẹ̀ dákun mọ́ bẹ́ẹ̀ dákun mọ́. A kú láti ibẹ̀ Gbádórè àìsàràjà alọ́sọ́nà ẹ̀pẹ́ wọ́n ní ṣe torí sí nǹkan ṣé máa fẹ́ bá sí ìjẹ́ ni abẹ́kọ̀ ìwé ti ara wa ṣùgbọ́n ní màá bẹ́ ń bí o n tó bá dà ló bá dà. Ẹ pé action ẹlẹ́kẹ̀ẹ́rún báyìí mo bẹ́ ṣé rí mo ti action tí mo tó ń gbà tí mo sábẹ́ gbágbá mo dé ibi bíjẹ́ mo ti kẹ́sẹ̀ sọ mo rí mo fẹ́ padà mi ò lè padà mo kò rí sọ́wọ́ mi ní mo kò rí sọ́wọ́ mi ní oníyá wíwá bẹ́ẹ̀ ni wíwá ẹ̀gbọ́n báyìí ni I thank my God. So ẹ̀rù bà mí a dẹ̀ ti set gbogbo àwọn tó pẹja mẹ́ẹ̀ àti set wọlé ìkéèsì tó bá ń wíńdò àbí tí ìbàlẹ̀ jáde ní kó tètè wá gbé mi. Bẹ̀rẹ̀ mo ṣe dáadáa látòrí bíjì ẹ já sómi ẹ ọkọ̀ wẹ̀ sókè padà ọkọ̀ rí mi rẹ̀pọ̀ ìbọn ni. So the editor níbẹ̀ ń fọ ọkọ̀ sọ fún mi padà kẹ́mọ́ ọ̀ kámẹ́rà pé it's okay my actor is okay my artist is okay mo kọ̀ wẹ̀ bọ́ta ni. Tẹ bá rí èrò tó wá pélé mi lórí tẹ bá rí gift tí mo gbà lọ́jọ́ ẹ̀ ẹja àwọn gift oríṣiríṣi you are a born actor tẹ bá rí àtẹ́wọ́ lọ bí ilẹ̀ bí ẹni ni. Nígbà tí a tó wá fẹ́ yaṣẹ́ wa kan lẹ́yìn ìgbéyàwó àwa wá sí Majudu lọ́nà kò dùn bí lọ́nà kò rí èmi pẹ̀lú àjígì gàgà kọ́lọ̀ fọ̀rùn kẹwọn jígì. So wọ́n ṣáà ti àwọn ajá lórí bíjì Majudu ẹ̀ pàápàá ń jà lórí ọmọ kan pàápàá mo wá fẹ́ bẹ́ sómi bàbá kankan pẹ̀lú ni má try omi yẹn
tó bá bẹ́ẹ̀ òní jáde ọlọ́run ló yẹ mo ti fẹ́ bẹ́ẹ̀ sí tán ọba ti fẹ́ bẹ́ẹ̀ sí ẹ̀ nígbà kò tiẹ̀ wá sí ìpèsè rárá kò jí bá gádà àwọn gádà ayé àtijọ́ ẹ̀ ní táwọn èdè máa ń ṣe pẹ̀lú orin yẹn kò tiẹ̀ jì rárá àtọ̀ ṣùgbọ́n olómi ẹ̀ lágbá ọlọ́run ló yọ mí bàbá kan ní má tó ayé ẹ̀ má bẹ́ sómi yẹn má bẹ́ sí rárá tó bá bẹ́ sí oníjà ọlọ́run ló yọ mí àṣé 2 weeks before then ní omi ẹ̀ ló ti pààyàn kan ní ìmọ̀ ló ti pààyàn kan ọlọ́run yọ mí òun mo rí pé orí ọ̀fẹ́ ọlọ́run ló fi wà. Brother, I just thank my God. Màmá àtẹ̀yìn ọmọ tí ẹ̀ ń wò wá ẹ ti rí i pé taba ní. àgbà nítorí àdán ọmọdé nítorí ẹyẹkẹyẹ àgbà níwà níyẹ̀wò ọ̀sánjọ́ aláìní rárá lọ ẹ kú ojúlọ́nà àgbọ̀n gbé ètò àgbà. ẹ̀gbọ́n mi ẹ bá mi gbọ́ wọn ọ̀dọ́ mọ̀ràn nítorí 23 ṣe ń bọ̀ tó di pé bóyá pé àsìkò ìbò mi ti máa dé láàrẹ ní gọ́ọ̀nà ẹ bá mi gbọ́ wọn ọ̀dọ́ nímọ̀ràn bó ṣe ń wọ ìwà. mo fi àsìkò yìí rọ gbogbo ọmọ Nàìjíríà gbogbo àwọn ọ̀dọ́ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa pé kájọ ká rọra ṣe we need a peace ìlú tó bá ti ní peace wọn ò ní lọ síwájú àwọn ọmọdé àti obìnrin àwọn máa ń kó fa ẹ̀jù ó ti di pé adìyẹ bà lókùn ara òrókùn ara òrò adìyẹ Ọlọ́run jẹ́ ká rógbó o ìbò tó ń bọ̀ lọ́nà yìí lágbára Ọlọ́run èyí tó dá lọ́lọ́run á ṣe fún wa àmọ́ tó lè ṣe Ọlọ́run nìkan ló lè ṣe o Ọlọ́run nìkan ló mọ̀ àwọn ò mọ̀ torí ẹni tí tó mọ̀nà tó mọ̀ ní tó mọ̀ la alágbára ni àwa rí àná àti rónì ọ̀la ló dẹ̀ ju gbogbo àlọ́ ọ̀la yẹn Ọlọ́run nìkan ló mọ̀ torí ẹ̀ mo sọ pé kẹjọ kẹjẹ ká ṣọ́ra ṣe àwọn ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí ẹjọ́ ẹ má jẹ́ ká balẹ̀ wa jẹ́ ẹ wò ṣẹ́rí ìbínú tẹ́rí ẹ̀ kì í mọ̀ pé lówó òun lágbára o ohun tí wọ́n bá fojú ogún ọdún kó jọ tó bá bínú léṣẹ́jú kan á sì bàjẹ́ á bàjẹ́ ariwo tí mò ń pa nìyẹn ká má jẹ́ ká balẹ̀ Yorùbá jẹ́ Ọlọ́run á ṣàánú gbogbo wa o ẹ má ṣì mí gbọ́ ẹ má ṣì mí gbọ́ o but ọmọ Yorùbá ni mí mo fẹ́ràn ọmọ Yorùbá ẹgbẹ́ mi mo fẹ́ràn ìlú mi o ìkó láti ń jẹ láti ń mu ẹ má jẹ́ ká balẹ̀ wá jẹ́ fún ara wa o tó bá di pàrángídá ìgídá ẹ̀yà afọ bẹ́ẹ̀lẹ̀ bá sì bàjẹ́ tẹ̀lẹ́lẹ̀ ló máa ń dí o ẹ má jẹ́ ká fọwọ́ ara wa ká fi bà nǹkan ara wa jẹ́ o gbogbo tó bàjẹ́ báyìí nísìn onígbẹ́ ti ń ṣírò tírílíọ̀nsì ara wa ló ti máa yẹ o bóyá lẹ́mọ̀ ẹni bá ti ń jẹ lẹ́mẹ̀ta tẹ́lẹ̀ yóò dẹ̀ méjì o ebi ò ní pa wá o ẹ jẹ́ ká ronú dáadáa o ẹ jẹ́ ká ronú dáadáa ó ṣe pàtàkì o ọlọ́wọ́ àwọn pẹ̀lú. fọwọ́n tó fẹ́ ṣe iṣẹ́ tíátà eré iṣẹ́ sinimá tóun náà wò pé ṣọ́nà ṣì wà ṣé kò yẹ pé ó ti pọ̀ jù ẹ̀rọ dà pé ó ti fẹ́ dàbọ̀ kan ìmọ̀ wọn lè fẹ́ fún wọn bó ṣe ń wò yín bá ṣe bá mi gbà ọ́ náà. àwọn tó fẹ́ ṣe tíátà gan máa bọ̀ the show must continue that is the language the show must continue àwọn àbọ̀ gbúmẹ̀dà wọ́n ti lọ lọ́ba jẹ́ ká àwọn ìwọlé ṣe iṣẹ́ entertainment kò ní kú ni entertainment ò ní kú ẹ wo television yẹn àwa náà ṣe fún wọn torí tiwa náà ṣe discover television bí alẹ́ mọ̀ torí entertainment àti news ìròyìn pé n tó ń lọ nílùú kan afẹ́kìlú kejì gbọ́ torí tiwa so far ti television bá yìí wà entertainment ò ní kú ọlọ́wọ́ wà pẹ̀lú wa. ẹ ṣe gan òun ni ẹ ti gbọ́ látẹnu ẹ̀gbọ́n wa yẹn legendary Yemi my lover rí i pé mo sọ fún yín pé ọ̀rọ̀ kì í síbẹ̀ ẹ dìbò tá a ti mú àwọn nǹkan tẹ̀ǹtẹ̀ mọ́ ń pa bàbá gan o mọ̀ kí bàbá kọ́ṣẹ́ mechanic o mọ̀ kí islander gan ni bàbá gbé ní wọlé kí ló ń ṣe ẹ́ gbogbo àwọn eré wọn tó ti ṣe lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan èyí tí ẹ pé wọ́n ti fi sísítà wa Tọ́pẹ́ Àlàbí tí wọ́n ti feature bàbá wa King Sunny Adé àpọ̀lọpọ̀ eré ńláńlá gbọ́ bí tàn yẹn ṣe wà títí dìsín rí pé àgbà eléré ni wọ́n tó gbọ́dọ̀ mú wọn ṣeré torí kò sí bó ṣe wọn máa kọ ìtàn wọn tó bá ń kọ ìtàn ní industry wa táwa nípa Yorùbá movie industry
kò sí bó jẹ́ fẹ́ ṣe ọmọ àwa ń bẹ̀. Bàbá ẹ ṣé gan kò ní bàjẹ́ fún yín padà sí máa rí yín bá. Ṣé gbára yín bàbá máa fẹ́ ṣe ní kankan dì mọ́ àbí mi wàá mọ̀ ẹ̀gbọ́n mi tó bá fẹ́ kàn sí yín ṣé Facebook ṣé Instagram ṣé nọ́mbà ni tó bá fẹ́ kàn sí yín torí pé wọ́n fẹ́ kàn báwo lẹ ṣe fẹ́ kàn sí yín kó tó di pa. ṣe iṣẹ́ tí bá ti mú nọ́mbà mi lẹ́ṣẹ̀ náà máa ń flash àbí kó máa disturb mi ẹ má bínú ẹ kàn sí mi lórí ẹ̀rọ IG mi Instagram actor Yemi my lover actor Yemi my lover. Májẹ́ Facebook nǹkan. Gbẹ́gbẹ́ Facebook Yemi my lover ayébọ̀. Ẹ kàn sí wọn bẹ̀ ìwọ tẹ bá wá sọ̀rọ̀ tọ́rọ̀ yẹn bá wọlé bàbá wa ju nọ́mbà àmọ́ àwọn ọlọ́mọge táwọn wọ́n gbé nọ́mbà ṣé kí n tọ́ bá ti bẹ̀rẹ̀. báwo lọ́mọge obìnrin bọ̀ èmi láàgó obìnrin o mo láàgó obìnrin. sóbìnrin lè ẹ bá fún ọkọ obìnrin kan ló máa pè. ẹ sọ pé kí nìdí ìdí tí ni pé ohun tó bí mi ìyá mi obìnrin ni obìnrin mo gbé sílé obìnrin làkọ́bí mi obìnrin ló wo fíìmù mi jù ẹ gbàdán fún mi. Lover boy ó lẹ́tí bẹ́ẹ̀ bàbá ẹ ṣé gan àti máa rí bá ẹ̀wọ̀n ni ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ mú ọmọ rẹ̀ nígbà tí àṣà wà ìdíwọ̀ àgbààgbà nílé àgbààgbà tó ń sọ wọn kan fẹ́ mi sọ tó bá ní àgbààgbà jẹ́ kó ti ṣiṣẹ́ kó tó débẹ̀ ni ìwọ náà ṣiṣẹ́ tó máa fi dàgbàgbà Midland Hotel láwà ní Òkè Létù. ẹni tó dẹ̀ jẹ́ aláṣẹ iléeṣẹ́ Midland Hotel ó jẹ́ ẹ̀gbọ́n wa Túnjí Ẹnìgbọ̀kàn. Torí ibi yìí làwà tátẹ́gùn ti ń fẹ́ tí gbogbo ẹ̀rẹ́ ń ṣe tẹ́wádẹ́ ìwọ̀n ẹbí náà wọ́n ẹ̀lẹ́ gan wọ́n wà lẹ́yìn ibẹ̀ tí gbogbo ẹ̀ ń lọ tó dádúgbò lọ́wọ́ kò ní bàjẹ́. àtúnwò lọ́jọ́ mi Yemi my lover lé bàbá mi fọ́ ní sáìmà gbọ̀dọ̀ olólùfẹ́ wà á yé olólùfẹ́ wà á lé olólùfẹ́ mi bọ̀ inú mi dùn nítorí mo rí di àmì inú mi dùn nítorí Yemi my lover ọ̀la Yemi olólùfẹ́ mo nífẹ̀ẹ́ Yemi. a fẹ́ bọ̀ wọn àgbàlagbà sọ̀rọ̀ kò ń ṣe pé bóyá akọ̀sọ́pà kan sọ pé lóòótọ́ ilẹ̀ máa wọ́n pé bóyá pé àwọn ni star tansin àmọ́ àwọn iṣẹ́ tó ti ṣe ẹ̀nà ẹgbọ́n wọn nǹkan tó ń sọ èmi ò mélòó tó tún máa ṣerú nǹkan tó ṣe yẹn tí wàá bẹ́ látòdìdó rẹ̀ tí wàá bẹ́ sínú láyé ìsìn kò sí ẹjẹ́ a máa pọ́n wọn àgbààgbà ẹjẹ́ a máa pọ́n wọn lé ẹjọ́ torí Ọlọ́run bàbá mi kò dẹ̀ ní bàjẹ́ fún mi ẹni kú bàjẹ́ lágbàárọ̀ lẹ̀ máa lọ sókè torí ẹ múnú gbogbo ìdílé rẹ múnú wọn dùn gbà yẹn èmi tí inú ní bàjẹ́ lágbára lọ. Bàbá eré ìwé lẹ ṣe tí sísítà wa Tọ́pẹ́ Àlàbí tó yẹ kó ọ̀nà ọba yín kópa nù eré kan gbà yẹn ó dàgbọ́ ti bá yín ṣe eré kan rí àbí. ìgbà tí a ṣe Yemi my lover tó ń gbà yẹn a ti parí part 1 part 2 ni Tọ́pẹ́ Àlàbí ló wá join ní group mi ó join wa ní around November towards ending of 93 so àjọjọ ṣe Yemi ìdìmọ̀ ni ó jọ ọmọ kan tí ó jáfáfá ó ní ẹ̀bùn orin and ó dẹ̀ ṣetán láti mo rí nínú ẹ̀jẹ̀ pé ó ṣetán láti ṣiṣẹ́ ẹ̀ torí ó sọ fún mi pé odidi oṣù bíi 3 sí 4 lòun fi ń wá mi kiri láti lè pé òun kàn like mi láti lè join mi ó ti lọ sí mi rangba ẹ̀ káàkiri ó di pé eventually wọ́n mú dé ọ́fíìsì mi ó dẹ̀ join mi ṣùgbọ́n tí máa fi èmi náà dẹ̀ kẹ̀rẹ́ tí bá ti rí àwọn ọmọ tí mo rí pé àwọn náà ní passion fún iṣẹ́ mi ò fi wọ́n ṣeré nígbà tí màá fi kọ story Yemi ìdìmọ̀ gbà ẹ̀ mo fún ní lead role inú Yemi ìdìmọ̀ lọ ti kọ àtọ́lítọ́lí o olólùfẹ́ mi o ìgbàkigbà tẹ́mi bá rí ọ̀dìyá inú mi á dùn orí mi á wú ara mi á yá ga àtọ̀lì ṣùgbọ́n àtọ̀lì jọ̀wọ́ olólùfẹ́ mo nífẹ̀ẹ́ rẹ
so inú Yẹmí Ìdìmọ̀ ẹni àti compose orin ẹ̀fún ló ti kọ́. Nítorí wọ́n fà jáde lọ́rọ̀ Tọ́pẹ́ ni pé in terms of acting ngbà yẹn kò fi bẹ́ẹ̀ good lórí acting. Ǹdẹ̀ máa ń sọ fún mo ní Tọ́pẹ́ ò fi bẹ́ẹ̀ good ní acting ṣùgbọ́n Ọlọ́run fún ẹlẹ́bùn orin. Torí gbogbo àwọn tí mo kójọ ngbà yẹn kò sí wọn kankan tó good fún orin. Lẹ́yìn lady tó bá mi kọrin Yẹmí My Lover Bọ́lá lórúkọ ẹ̀ tó bá mi ṣe studio backup. Ṣùgbọ́n tí Tọ́pẹ́ dé studio Tọ́pẹ́ tó wá ń sìn mí lọ sí studio so tó ó good gan lórin. So mi ń fọwọ́ ẹ̀ ṣe tó bá fẹ́ compose orin òun nìkan ní gbogbo ọmọ mi máa ní jókòó tì mí tó máa compose orin. Gbogbo Yẹmí Ìdìmọ̀ yẹn àjọ compose ẹ̀ ni. Bàtí orin kan wà ní Yẹmí Ìdìmọ̀ náà kàfáyà bèbí mo nífẹ̀ẹ́ rẹ káfáyà tún olólùfẹ́ jọ̀wọ́ má fi mí sílẹ̀ o lówùúrọ̀ lọ́sàn-án lálẹ́ jọ mo fẹ́ kájọ máa gbé pọ̀ o. Ibi tẹ́mi compose ẹ̀ dé ni ẹ̀ Tọ́pẹ́ ló wá compose fami mọ́ra kájọ máa gbé pọ̀ títí láé fami mọ́ra kájọ máa gbé pọ̀ títí láé ìwọ nìkan ni mo fẹ́. So Tọ́pẹ́ ló compose láìní méjì yẹn sí mẹ́ta yẹn ló compose ẹ̀ pọ̀ torí ibi tẹ́ ò bá sí Ọlọ́run wà níbẹ̀. So she was so good in terms of orin nígbà yẹn so but acting ẹ̀ ó pọ̀. Àgbà nítorí àdán ọmọdé nítorí ẹyẹkẹyẹ àgbà mi wà níyẹ̀wò ó sàn jù aláìní rárá lọ ẹ kú ojúlọ́nà àgbọ̀n gbé ètò àgbà. Mo bẹ̀ máa advice ẹ̀ pé wẹ́ Ọlọ́run á jẹ́ kí àdúrà ẹ̀ kó gbà ó mo rí future ẹ̀ fún pé orin ni orin. ọlọ́dẹ gbàdúrà náà. Ṣùgbọ́n fẹ́ ṣe Yẹmí pẹ̀lú bó wọ́n kọrin náà tàbá dé studio mo ṣe máa ń yẹ̀ṣẹ́ tì torí bẹ́ẹ̀ ni mo sọ bí kò máa kọrin off beat ọjọ́ kan mo tiẹ̀ fẹ́ nà gan ní studio màmá ẹ̀ fún ló gbà lọ́wọ́ mi màmá ẹ̀ fún ìyàwó aṣọ pẹpẹ bẹ́ẹ̀ ni ó ló máa get àti àtọ́lù bó máa get ẹ̀ ó ń kọrin off beat táàmì dáadẹ́ búùkù studio dẹ́ ń lọ ó ti ń lọ ó dẹ̀ ń kọrin off beat mo ti ń bínú ìlú kan mo ti fẹ́ máa nà mọ́ gíláàsì gan bẹ́ẹ̀ ṣe ẹ̀gbẹ́ gíláàsì máa wà bẹ́ẹ̀ láàrin ẹnjìníà pẹ̀lú ẹni tó ń kọrin so wọ́n ṣàbẹ̀ sí bẹ̀rẹ̀ ọ̀gá ẹ̀ fílẹ̀ máa gẹ̀ẹ́tì ọ̀gá ẹ̀ fílẹ̀ nígbà ìyá wọn bá mi jáde kúrò studio pé ojú mi dúró ló ń dẹ́rù bà wọ́n bá mi jáde so ìgbà tí wọ́n jáde àmì ìṣàbàlẹ̀ ibi tó ń tì mí mọ́ pé tọ́mù ìdá gẹ̀ẹ́tì ẹ̀ òun ló máa sanwó studio lónìí òun ló máa sanwó lẹ́wọ̀n bẹ̀tì bẹ́ńkárì ìgbà tó wá gẹ̀ẹ́tì wọ́n wá pè ọ̀gá ti gẹ̀ẹ́tì ẹ̀ ẹ̀yin lẹ́ dẹ́rù bà ṣẹ́mu gbogbo ẹ̀ náà ti dìtàn lónìí bàbá máa ṣe Yẹmí Túráyọ̀ náà àjọṣe náà ni. Mo fẹ́ dúró lọ Yẹmí Túráyọ̀ yẹn torí tẹ bá èèyàn ńlá pàtàkì kan wọ́n kópa nínú iṣẹ́ yẹn pẹ̀lú yín èèyàn ńlá pàtàkì tó yẹ pé tó bá ń sọ nípa music ní Nàìjíríà tó ti represent wa worldwide bàbá wa King Sunny Adé wọ́n wà nínú iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ní tẹ̀ information là ń fún ilé ní ẹgbẹ́gbẹ́ ìlẹ̀pẹ̀tẹ̀ sí legend labajoko yìí no be say dem say bàbá báwo lè ṣe dìídì gbèrú èèyàn ńlá bẹ́ẹ̀ ń kọ́ bá ẹ ṣòjò orí òṣè torí pé ilé súnmọ́lé ni àbí no ṣẹ́rí King Sunny Adé àbá àgbà àbó ní gìtà ó tiẹ̀ yé mi mo wà lọ́fíìsì lọ́jọ́ kan ní Tinubu because ọ́fíìsì mi wà ní Tinubu ní Lagos Island àǹtí mi kan wá bá mi àǹtí ni máa ń pè wọ́n ìkan náà ìyàwó aṣọ pẹpẹ àǹtí ayọ̀ ní àbí àǹtí àìná wá bá mi gbà àwọn dẹ̀ dọ́dọ̀ King Sunny Adé pé wọ́n dẹ̀ wíṣì láti meet mi o wọ́n láìkí fíìmù mi àmọ́ wọ́n sọ pé mo máa ń jó bí àwọn mo máa ń kọrin bí àwọn máa ń múra bí àwọn kò pé àwọn dẹ̀ wíṣì láti mi wọ́n ní Sunny Adé Sunny Adé ń wá mi kẹ̀ ó wà máa ìta ní nítorí Sunny Adé ń wá mi bí báwo wọ́n wú ọjọ́ wọ́n ní wá mi sẹ́ mo lómi wọ́n náà ẹ̀ serious wọ́n láwọn serious ó dà ẹ̀ bá lọ́ọ́ yìí máa ṣe ìgbà ló máa ń wà lọ́fíìsì wọ́n ní máa ń wà lọ́fíìsì ní bí i Wednesday Thursday nígbà yẹn. Èkó náà lọ́wọ́ dẹ́dẹ́ fún wa ní Jíbó ọ́fíìsì wọn wà ní Jíbó àìtá ìná ẹ má lọ kó mi jẹ ìyá o àṣà àbúkọ ọjọ́ kan àjọ máa lọ rí wọn so mo ṣáà ìbí náà bá ṣáà dress ẹ̀dùn kíkí aládé àríyá ní Jíbó
mo páàkì mọ́tò àbọ́lẹ̀ ní mọ́tò sọ́dọ̀ Sọ̀ndádé wọ́n ní bẹ́ẹ̀ lọ́wọ́ mi gbẹ̀gbẹ́ èdè mi bá mi wí lónìí bẹ́ẹ̀ lọ́yọ̀ lọ́yọ̀ mi já pé wọ́n lọ́hùn tó o bẹ́ẹ̀ lọ meet Sunny Adé ìdání mi wà mọ́ ẹjọ́ mo wá ní ṣe yẹ́yẹ́ mẹ́lẹ̀ wá tí mo ṣe náà ni wọ́n ní Sọ̀ndádé fi ń wà mí ní gbàgbà mi kẹ̀ àbí sọ́kásọ́ọ̀dì tí wọ́n ń ṣe àbí ìta mi tẹ̀ ẹ̀rọ kó bá mi bí bẹ́ẹ̀ wá ń gòkè lọ bí mo ṣe ń gòkè lọ bẹ́ẹ̀ ni àyà mi dẹ̀ ń já kì ajá ń gòkè lọ bàtà dé ọ̀dọ̀ sẹ́kítírì wọ́n ní àwọn náà wà around pé kí n jókòó a wà ní reception so bàtà wọ́n kọ̀ọ̀rúkọ lọ ṣe mọ̀ kò dé ṣayé fóònù pé ọmọ pẹ́sì pé kọ́ máa lọ fún ọ pé bàbá kan tó lọ́rùn ṣe yẹn náà lè bá béèrè yìí nǹkan bẹ́ẹ̀ so wọ́n ní ká wọlé àtúwọlé síbi tá a wọlé sí àtúrí wọn. àyà yìí tí wọ́n ṣe kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀. àtúrí wọn bẹ́ẹ̀ ni aṣáájókòó tó bí ìṣẹ́jú bíi 20 ìṣẹ́jú kí ẹ ṣe kàn jáde wá ni wọ́n wá yóò aṣọ lọ́jọ́ náà lọ aṣọ gẹ́gẹ́ kan tó ń fi ṣe choice pẹ̀lú oyinka ìrònà choice we commit that choice this is the time when we have to make that choice orin ẹni gbóná gbà ẹ orin ẹrẹ ń gbà ẹ so aṣọ ẹni wọ ṣáàrí bí mo ṣe wọn tó jáde báyìí mo lè fẹ́ wọlé pé wọ́n kàn súnmọ́ wọ́n kàn gbé mi dìde ní fún ara wọ́n kàn dì mọ́ mi ní wọ́n ní ọmọ mi sálàáfíà ni pẹ̀lú inú mi dùn láti rí ẹmọ lẹ́mìí inú mi dùn láti bẹ́ẹ̀ láti kó òótọ́ ni mo ní òótọ́ ni wọ́n láwọn àmọ́ mi wọ̀n tẹ̀jẹ́ ń gbádùn lé wọn like fíìmù ẹ̀ gan inú mi was one of the happiest day in my life that day I mean never forget my life inú mi dùn gan so ìyẹn ló wá ó tún wá túbọ̀ fún mi náà nǹkan ilé tó pé ṣé mi náà ṣé mi náà ṣé mọ̀ so wọ́n pray fún mi wọ́n ṣe gbẹ̀nú wọn dùn wọ́n ṣe wá lálejò wọ́n fún mi lówó bàbá wọ́n wá ní pé kí n má máa ìdò tó bá wẹ́nẹ̀ tó bá fẹ́ ṣe fíìmù kí n jẹ́ káwọn gbọ́ àwọn ọ̀ma ìdà àwọn bá mi kópa ńbẹ̀ mi ok tó máa dọ́fíìsì báyìí mo kàn lọ ń báyìí ni Yẹmí Túráyọ̀ kàkàkàkà torí Yẹmí ìdìbò la ìṣe ń gbà ẹ̀ kàkàkàkà mo kàn fún ọ ní róòlù ọ̀rẹ́ ta máa lọ yà wọ́n báyìí Ìjẹ̀bú Òde la lọ ká wọn mọ́ bàbá ń ṣeré ni àyà lọ jókòó tí wọ́n rí sórí stage wọ́n ṣe tán báyìí akàngbá Gateway Hotel níjẹ̀bú Òde akàngbá bẹ̀ lọ àwọn náà sọ owó yàrá náà tó oúnjẹ oúnjẹ everything sí ìtẹ̀rí tá à ń ṣe aago 2 òru là ń ṣe sí yẹn it was 2 a.m. lóru là ń record ẹ̀ ó ti rẹ everybody but nígbà tí a máa fi record wọn ta mú tape ẹ̀ dání báyìí torí Ìbàdàn la bẹ́ẹ̀sì ń báyìí táwọn shoot fíìmù ẹ̀ Ìbàdàn máa fi dé lókè ní Ìbàdàn lọ́dọ̀ àwọn èèyàn wa àbí táwọn artist wa ní àfà sáré kíẹ̀sì record àwọn kan ní ọ̀rọ̀ níbo kíẹ̀sì abáṣe fíìmù ó fẹ́ jí ní nǹkan kan bẹ́ẹ̀ ó fẹ́ jí ní níbo ló ti ń bọ̀ wọ́n ti ń kùn láàrin ara wọn akọ̀dé ní akọ̀gbà wọ́n ti bá wa ṣe ẹ̀gbọ́n nígbà fídíò kejì akọ̀kọ̀ rí sí ìjọba mi ṣe ní síbi 2 sí 3 ó rẹ̀ everybody ni so that journey and my brother I just thank God. talent yín náà ló gbé yín tó di pé àwọn fi orí yín tó fi fẹ́ràn yín tó fi ṣòro nǹkan bẹ́ẹ̀ ó ti pé wúrúwúrú kọ̀ọ̀kan wà. no. ẹ jẹ́ ká wá gbé sí àsìkò yìí kí lẹ rò bí ìṣòro tó ń dojú kọ the movie industry kátó lórí Yorùbá àti wa ṣé torí pé iṣẹ́ kan jáde tí ò sí pé èèyàn kan tó ń mójútó ni àbí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́gbọ́n pọ̀ ṣáà ń wọ bẹ́ẹ̀ ń pé kíní ni mo fẹ́ gbọ́ látẹnu yín. ṣe rí ìṣòro iṣẹ́ wa ó ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn mákẹ́tà ṣe rí bàtà ṣe ń ya fíìmù fún ara wa tá a máa gbé fún mákẹ́tà iṣẹ́ níyì bẹ́ẹ̀ ni èèyàn kì í jẹ méjì mọ́kà èèyàn kì í súfèé kó tó máa fún mú ẹni wọ́n wá sọ pé òun súfèé tó máa fẹ́ máa fún máa fún ànẹ́dìkì ni òun lọ rọ́wọ́ ọba má ti tójú bọ pé àwọn fẹ́ di producer èèyàn mákẹ́tà ọba má ti sọ pé àwọn fẹ́ máa produce they will have stay
where they are in their jurisdiction. Wọ́n ní marketer and producer kìíní kan àwọn náà lè produce film. Fine, it's a free market. Wọ́n ní kéjì máa mi gbé tó bá ti lóòlọ̀ tó máa fi lọ. Máa dẹ̀ tójú bọ fíìmù ó di pé wọ́n fẹ́ máa gbówólẹ̀ máa fi ṣe fíìmù wọ́n fẹ́ máa ṣe gbá wọ́n fẹ́ máa ṣàwo ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ sí ń wọ industry ẹ̀ tó di bẹ̀rẹ̀ sí ń wọ industry ẹ̀ at the end of the day rí pé ọmọ kékeré kan tó ṣẹ̀ṣẹ̀ wo fíìmù lánàá tó ṣe ara mú mọ́ra wọ́n fún lówó ìyẹn wá lọ máa wá big artist tó máa lò so wọ́n make sure pé the so-called producer rendered useless. because wọ́n ti gbàṣẹ producer mọ́ṣẹ́. bẹ́ẹ̀ ni ṣẹ́dọ̀ gbọ́n ní elépo ló lèrè ńgbà míì bẹ́ẹ̀ tó bá ń gbà wọ́n tó rí pé change wà lọ́wọ́ tó fi máa àwọn náà gbà tí aṣìwà tó lúkálùkù wà láyé àwọn ń gbádùn ara wọn gbà yẹn wọ́n ń gbádùn ara wọn nígbà yẹn àwa náà dẹ̀ ń gbádùn ara wa ṣùgbọ́n nìkan tí ẹ mọ mí mọ ẹ̀mí náà tó kó wọ̀ ọ́n lórí tó ń gbà àwọn náà fẹ́ di producer ó di pé kọ́ máa gbólẹ̀ kọ́ máa sponsor film kọ́ máa ṣe gbá kọ́ máa ṣàwo díẹ̀ dán so olóyìnbó pè ní depreciation iṣẹ́ wa bẹ̀ sí ń wálẹ̀ à ń tẹ́lẹ̀ mọ́ situation Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn ló ń jáde university tó ríṣẹ́ kò ṣe iṣẹ́ film making nìkan o làwọn èèyàn bẹ̀ sí náà rọ́bù people are trooping in people are coming in gradually and before you know overpopulation wọ́n ní mi ì lè máa dákà bí ìsìn kẹ́ẹ̀nà kẹ́gbé gbáka kí ẹ bá pàtẹ o ìzọ̀dọ̀ àmàlẹ́ àwọn tó ń bọ̀ ta àwọn tó ń fẹ́ wọ ẹgbẹ́ sí àmàlẹ́ wọn ni àlè lé wọn wí just àwọn mímọ ní láti encourage wọn ẹ máa bọ̀ no problem but everywhere jam-packed. bọ̀ kí lè rí sọ sí yìí tó jẹ́ pé mo mọ̀ pé tẹ́lẹ̀ ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ó níye iṣẹ́ mélòó tó ń jáde ó lè ní iṣẹ́ 4 iṣẹ́ 3 àmọ́ ìsìn kò tẹ̀ ní òǹkà kan. nígbà tá a ṣe àwọn iṣẹ́ yẹmí náà lè bá gba àwọn yẹmí trial kankan gba àwọn iṣẹ́ òun gbogbo ìgbàdá ṣẹ́ bí apẹ́rin tí fíìmù bá máa jáde bí a 6 7 lọ́sọ̀ọ̀sẹ̀. ọjọ́ màdógún àwọn èèyàn máa lọ sọ́jà wọn máa lọ rajà wọ́n máa ra ẹ máa la gbogbo bẹ́ẹ̀ nísìnyí ló bá dé o tẹ̀tí pẹ́ ń gbòdì pé fíìmù bíi 30 50 tó máa jáde lọ́jọ́ màdógún pẹ̀lú iná tó sí Nàìjíríà yìí tí iná wa ti bàjẹ́ yìí tíjọba ò bójú tó náà wáyìí a ṣe ń bọ̀ ń bẹ ara jà fún lẹ́nu gbẹ́ mẹ́ta ìdí yẹn ẹgẹ́ tèmi kò sí náà kò sí ọkàn. ẹ̀dẹ̀ ń da sọ́jà. ta ló ń wò. fíìmù bíi 30 ajáde the following 15 days bíi 42 jáde ìgbà kan ó tẹ̀tí wọ 60 ẹ wá ní ọmọ ti dàpọ̀ máa. torí ẹ̀kọ́ náà wọn ẹ̀gbọ́n wa Yẹmí Ṣọ́ládé mọ̀ kí wọ́n gbé ìjà yẹn bà yẹn pé ẹ má jẹ́ kéèyàn tí ò bá mọ̀ nípa iṣẹ́ yìí máa wọ iṣẹ́ tíátà. dókítà kan wá ní òun ní tálẹ́ǹtì kí kò sẹ́ni tó ń kọ kò sẹ́ni tó ń ẹ̀bọ̀dì kan ń dà wọlé ẹ̀gbọ́n yẹn sọ gbà ọgbọ̀n lọ́dọ̀ kí ló ń sọ gan kí ní kan sọ́yìn lónìí kí ní kan ni adẹ̀tí bó ṣe rí. ṣé rí Yẹmí Ṣọ́ládé kan sọ tó sọ ẹ ni ó kàn sọ ni ẹni mélòó ni lẹ́nu gbégi dọ́nà fún pé kó má wọlé sínú iṣẹ́. mo ti pè é fún ìmọ̀ ẹ̀ ń tàkàrà ń bí mo wá dé ẹni kí náà ó káwọn lára ń gbà yẹn náà ní pé kíní kan lọ tó wà ní industry yẹn náà gbà òde lọ́wọ́ sọ gan kíní kan ní kó ṣáà máa. ohun tó sọ̀rọ̀ ẹni mẹ́rin ló lè stop kò lè stop anybody I get me. So it's a free market. Nigerian film industry is a free market. Láti pé anybody lè wá from anywhere. But a ní professional ní kò mọ̀ ń pa ẹ̀ kó bá yẹ pé kò lówó lọ́wọ́ ń pé iṣẹ́ tẹ̀yìn ti ṣe lókè ní tí mi mọ̀ ń pa kí ló wá nítorí mo lówó kí wá wọ tíátà kí wá máa ṣòṣì. My brother nígbà tó bá yá a kó alimkama kó nínú ẹgẹ́tì ó dàbí bàtà fẹ́ sẹ̀ wá ń sàbí ráìsì tàdálẹ̀ àwọn àṣà bó ṣe wà náà ni ṣèbí kan la ṣe ní ìparẹ́ yìí àìmọye iṣẹ́ thousands of iṣẹ́ ti jáde lẹ́yìn iye bẹ́ẹ̀ wà tó tẹ̀ ọ́ títà ètò ẹ̀ mọ́
but people still remember that production up to today. I get me. Ara nǹkan táwọn sọ náà nìyẹn when you produce a film that has no meaning láàrin within a short period of time it's gone. Àwọn iṣẹ́ ni Tolúwa nílẹ̀ àwọn iṣẹ́ ni ṣàwòrán gbọ́ àwọn iṣẹ́ tó ti pẹ́ àwọn iṣẹ́ ni ó wò blow just to mention a few. Ìgbà táwọn ọ̀gá wa dẹ̀ lọ́tọ́ ń ṣe fíìmù àbógun kọ́ lọ́n fọ́run kẹ́ wọn ẹgbẹ́ ìpín fíìmù ẹni ló ṣe fíìmù adẹ̀lọ́fọ̀ mi ìfìgbò wọ mẹ́wàá ẹ̀rí pòdúsà mi ṣe láàrin ọdún kan ó ti ní fíìmù bíi 50 onìkan wọ́n ń sun lẹ́wọ̀n then continuous production ó ní nínú òkò ní ó ní ìtumọ̀ kò ní ìtumọ̀ wọ́n kàn pòdúsì lọ ni wọ́n kàn ṣiṣẹ́ lọ ni. èyí tó jẹ́ pé bí iṣẹ́ tí mo ti ṣe é sìn iṣẹ́ mi ìwọ 20 up to today ẹ jẹ́ kí n sọ bí between 17-18 láti gbà yẹn. skill kan lè gbẹ padà. how far is how well. It is how well kò ṣe pé ẹgbẹ́ ní skill kò ṣe pé ẹgbẹ́ máa kí n yaṣẹ́ bíi 15 lóṣù. Ìgbà la fẹ́ sinmi ṣáà ní sinmi ṣáà mo túmọ̀ iná tó ń tà ń tọ̀ síra lójú ẹ̀ ni. A lọ sí sẹ́mínà kan lọ́jọ́ kan ní South Africa. Wọ́n sọ fún wa pé iná yẹn tó bá tẹ̀ síra lójú láàrin 1 hour tá a gbọ́dọ̀ lọ sí ní ọ̀sẹ̀ kan ká lo oògùn ẹ̀jẹ̀ torí máa ń dry ẹ̀jẹ̀ ni iná tá à ń lò yẹn. Bẹ́ẹ̀ni South Africa ló ń sọ fún wa pé ẹ ṣe àmọ̀túmọ̀ tó ń tọ̀ sí lójú ẹ̀ ni ẹ mọ̀túmọ̀ ẹ bá rí ẹ̀rí bá. ẹ̀gbọ́n mi kò wá sẹ́yìn tó ń tẹ̀lé ẹ̀ mọ́ sí i ìyẹn ní ìgbà location kan tó bá ṣe pọ̀ ń ta tó ní. bá ṣe kọ́lọ̀ bá fa àlùbáríkà sí ẹlòmíì ti feature nínú fíìmù 200 àlùbáríkà lójú torí àlùbáríkà ṣẹ́wà ti bẹ̀ láti bí orúkọ pé o kọ́kọ́ lórúkọ àlùbáríkà ní tó bá wá sí ìdí iṣẹ́ wa pé òun wá owó òun tọrọ ẹ o má kọ́kọ́ wá owó ń bẹ̀ o má kọ́kọ́ wá owó kọ́kọ́ wá àlùbáríkà yẹn tí kọ́kọ́ wá orúkọ tó bá gẹ̀ẹ́tì orúkọ ẹ̀ tán wọ́n ní kọ́kọ́ wá ìjọba ọ̀run ètò kù àṣekínni so bó ṣe jẹ́ ní. lẹ́yìn tẹ́jọ́ wọn social media group tẹ́yìn tẹ́jọ́ wọn ti Instagram wọn ti Facebook wọn ti WhatsApp jẹ́ ìgbà tó lẹ́wọ̀n yín báyìí ẹ máa ń kọ orin tí wọ́n ti dárúkọ brọ́dà mi yìí ẹ máa ń kọ́ ẹ máa wò ó pé ẹ̀yìn tẹ̀mẹ́ náà gbé bóyá pé kí ni ẹ kàn pé ṣe jọ mi my lover ni my lover rí o ẹ ti gbé bí o ti fi kọ́ Ọlámídé ti fi kọ́ DJ Cuppy ti fi kọ́ gbogbo wọn ní ká lè mọ̀ pé iṣẹ́ gidi lẹ́gbọ́n ṣe ẹ̀gbọ́n àwọn ọmọ ayé ìsìn tó jẹ́ wọn ni wọ́n tún fi orúkọ yín wọ́n tún fi kọrin torí yẹn tún jẹ́ pé ó tún kárí báwo ló ṣe tó ṣe rí sí yín àti pé ṣé gbogbo wọn náà dẹ̀ wọ́n fún yín ní akólé tó yẹ kó fún yín gbà ẹ̀gbọ́n yẹn ní òun kankan bẹ́ẹ̀ yẹn àti pé báwo ló ṣe jẹ́ gangan tó fi yín. ọmọ àkẹlẹ ọmọ Ọlámídé yẹn ọmọ àkẹgbà ni ọmọ àkẹni àbúrò ló jẹ́ sí wa mo appreciate ẹ̀ because orúkọ tí ó bá là mí láka náà máa ń rántí pé ẹ jẹ́ ká compose lé orin lé lórí orúkọ tó bá lálùbáríkà wọn ní rántí ẹ̀ ó lálùbáríkà lórí orúkọ ẹ̀ mo wà ní ọ̀rẹ́ lóńdó ṣèdá lọ fún program kan ìkan náà bọ́ọ̀sì mi pè mí lọ́jọ́ láàárọ̀ Monday ó ní ọ̀gá ẹgbọ́n ní kẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe ní bọ́ọ̀ kan ló máa fi ń kọrin ìbá ń bẹ̀rẹ̀ kíní kan ṣé mo jẹ yẹn náà lọ́ba ni náà ta ni ní Ọlámídé ó kọ́ lanu mi lè pàdé ní bá dẹ́kọ̀ a máa sọ odoko ní ìgbọ́kọ̀lẹ̀ ní ìwé máa wà kiri ni ìgbọ́kọ̀lẹ̀ ní ìṣẹ́wọ́kọ́ àwọn ìwé àwọn mi ta yẹn ní bá Ọlámídé fa o lọ sún ẹ sọ fún lọ́ọ̀yà ẹ kíní kan mọ́ ní mi nídìí rẹ̀ ní ìwé lọ́ọ̀yà àbúrò mi ní kíní bẹ́ẹ̀ máa fi lọ lọ́ọ̀yà bíi báwọn kò lórúkọ lè ní ilẹ̀ tó fi kọrin ni ó rí àlùbáríkà lára orúkọ mi lórí fi kọrin ní ìmọ̀ ẹ̀mí tó kó sí la pé kó máa compose orin ní orúkọ yìí ẹgẹ́ tì ní I just need to thank my God. bẹ́ẹ̀ni orúkọ pọ̀ ń ta. ẹgẹ́ tì ní nígbà tí mo wá lọ sí Germany alọ́yà aṣẹ́ wa kan iṣẹ́ ni a pè ní skilu nígbà tí mo dé máa fẹ́ lọ́ọ̀ ṣiṣẹ́ ẹ̀ mo wá lọ bá Pasuma ìgbà bros
bàbá mi kọrin fẹ́ ṣe lọ́ọ̀ṣì báyìí àjọ sọ̀rọ̀ àdẹ̀jọ́ sí ìdí ẹ̀ bí mo ṣe fẹ́ jáde lọ́dọ̀ pàṣọ wà ní Sáyẹ̀mú tí ẹ wà ó ní Ọlámídé tó fi ẹ kọrin gan-an tó tiẹ̀ tó fún ẹ lórí mo ní kó dà mí ìrírí ó lóò rí bí báwo bẹ́ẹ̀ ti fóònù mọ́lẹ̀ wá pè rán wá ní Ọlámídé báwo ni ẹ̀gbọ́n mi eré kan òfìsí spíkà àbí mo wà ní Èkó mo wà ní eré kan ó ní ẹ̀kọ́ dẹ̀ fọlọ́pàá wá ẹ o wọ́n lọ fọlọ́pàá wá ẹ gidi pé ó serious gan ni ó ní kí ni mo ṣe ẹ̀gbọ́n mi kí ni kan ó ní kí ló ṣe ta ló forúkọ ẹ̀kọ́ ni tó tẹ̀ gbé tó ó ń ta mo forúkọ ẹ̀kọ́ ní ọ̀nì tíátà yẹn mẹ́lẹ̀ bá olówó àlọ́dọ̀ ń bí ọdọ́gbọ́lọ́pàá wá o ṣe mọ̀ Pasuma àwọn ìyẹn kan káàkiri jókè bá ń gbé fóònù fún ọ bá ń gbé fóònù fún ọ bá ń gbé fóònù fún mi. àwọn Ọlámídé bá wọn ẹ̀gbọ́n mi ẹ ti bínú sí mi mo ní bínú èrò làbọ̀ bínú ó kàn jẹ mí lọ́wọ́ nínú ìbínú ẹjọ́ tó bá rí ìtàbáyà wàá sọ owó tó jẹ mí wàá sọ owó tó jẹ mí ó lè yan àkíní kan mo ní ìdẹ̀ wá ṣe adúrú kan mẹ́rin òtẹ̀ ní kò wá mi ẹ̀gbọ́n mi Ọlọ́run mo wá nọ́mbà yìí wá mi ní mo wá nọ́mbà yìí wá mi ní ìdí nọ́mbà yìí àgbàlagbà ẹ̀fẹ́ ya fídíò ẹ̀gbọ́n mo tún wá nọ́mbà mi ní ìwọ́n wá nọ́mbà mi lẹ́kọ̀ọ́ yìí tó bá gbọ́ báyìí kó máa gbọ́ mo ní ìwọ̀n wá nọ́mbà mi lẹ́kọ̀ọ́ mo ní òun nídìí mi tó bá nídìí mi tó bá wá mi láàrin 1 hour wàá gẹ̀ẹ́tì mi ní celebrity lẹ́kọ̀ọ́ yìí ní Nàìjíríà wàá gẹ̀ẹ́tì mi ní ìmọ̀ta fẹ́ wọlé sí lágbàáyé 1 hour pẹ́ jù wàá gẹ̀ẹ́tì mi ọ̀nà ẹ̀gbọ́n mi má bínú ẹgbà nọ́mbà mi lọ́wọ́ aláàjì ẹgbà kẹpẹ àjọsọ mo tẹ̀ fẹ́ ṣe lọ́nṣẹ́ iṣẹ́ mi tí mo ṣe ìyá so ṣe ọní déètì dé bàbá ẹni mo dẹ̀ tiẹ̀ ti fi píjọ ẹ̀gbọ́n sí live nǹkan fún mẹ́ẹ̀ àwọn onídà ẹ jẹ́ ká sọ̀rọ̀ bá ti fún lọ́jọ́ I will surely come àbí wọ́n máa gbé yẹn lọ́la òun mo gbọ́ máa kẹ́ ni torí nígbà tí a fẹ́ ṣe lọ́nṣẹ́ we thank God Excellency Miss Fashola yan Fashola ọ wà pẹ̀lú mi Pasuma ba hall Pasuma filẹ̀ sí hall Pasuma ń bẹ̀rẹ̀ gbá Sáyẹ̀mú báwo ló ṣe ní mímọ̀ ìwúmọ̀ tó wá rí adúdí ìyàwó gómìnà mú tó fi jókòó tiẹ̀ báyìí mo ní ọlá Ọlọ́run ni Ọlámídé wà o ní ìdẹ́rìdò ní ìbínú àgbàdo mi lọ́wọ́ pọ̀. ẹ̀gbọ́n mi mo fẹ́ ka ní small break ń pé tó jẹ́ orin tiwantiwa tẹ́ bá fẹ́ relax bí ó ní fújì àmọ́ jùjú náà ẹ máa fẹ́ relax tá bá ti wọ́n lọ tá bá padà dé àwa sọ̀rọ̀ ń pa nǹkan tó ń ṣẹlẹ̀ ní òde Ìsẹ̀yìn nílùú wa torí pé ẹ̀yin náà dá sí àmọ́ ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò lórí wọn ní ká fún yín tó lórí tẹ́ máa ń gbádùn ẹ máa fẹ́ relax. ẹ ṣáà ti play orin tó bá fine gbogbo lórí rẹ̀ mi gbogbo lórí apáta lọ̀rẹ́ mi ẹ ṣáà play orin tó bá ti fine. ok àwa jẹ́ àlọ sóńdò a kú lọ sọ́dọ̀ bàbá wa King Sunny Adé ẹ já fún wọn ní orin bàbá àwa padà dé bàbá wà ń bí legendary Yemi my love so fẹ́yìn new school jẹ́ ìwé pé akẹ́kọ̀ọ́ ń kọrin yẹn ẹni tó ń sọ lè léyìí o mi ìjẹ́ kí bàbá gbógun òsì ní kí ló ń ṣe yín àwọn wà ń bẹ̀ dáadáa ẹ má ti la wà bí agbágbá ní pẹ̀lú ẹ̀gbọ́n wa Yemi my love à ń bọ̀. àgbà nítorí àdán ọmọdé nítorí ẹyẹkẹyẹ àgbà níwà níyẹ̀wò ọ̀sán ìjọ aláìní rárá lọ ẹ kú ojúlọ́nà àgbọ̀n gbé ètò àgbà. ṣègbádùn bàbá wa international King Sunny Adé bàbá oní gìtà legendary bàbá King torí àwọn gbọ́dọ̀ ṣojóró gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ èyí tẹ́ tí kópa pẹ̀lú iṣẹ́ brọ́dà wa ń bí ajẹ́kọ̀ wà láàlẹ́ kọ́ gbádùn òṣèlú lọ ẹ̀gbọ́n ẹ ṣe gan ẹ kú bẹ́ẹ̀ ṣe ń lọ́wọ́ nǹkan tí àwọn èèyàn ò mọ̀ gan tẹ́ ń já wa sí ọpọlọ yóò ní dàrú bàbá. bàbá torí ẹ̀yin lọ́nà tó tẹ̀ pé ẹ tún dàgbà ń pé kínní àmọ́ ọ̀dọ́ náà ṣì ní torí mo rí pé nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta nílùú wa yìí ẹ̀yin náà bá wa kópa mo rí pé protest endsars yẹn ẹ kópa kí nìdí torí pé nǹkan tọ́wọ́ mi sọ ni pé èmi ò ń ṣọmọdé mi ò lè kópa ẹ̀yin dẹ̀ kópa kí nìdí ká mú láti bẹ̀rẹ̀. ẹ ṣe fún ìbéèrè tí ẹ béèrè lórí ọ̀rọ̀ endsars ṣe rí ọ̀rọ̀ endsars gbogbo apátápátá lájọ kópa ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré lájọ kópa lórí ọ̀rọ̀ endsars tí ẹ bá wo orí IG mi Instagram
ẹ rí àwọn pictures tí mo ti gbé Nigeria flag dání pẹ̀lú àwọn èèyàn tí àjọjọ ṣe protest yẹn kí la dẹ̀ ń jà lé lórí ní Nàìjíríà yìí dá ń jà lé lórí ó pọ̀ ṣùgbọ́n kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà tí mo ṣe fídíò ó jọ Tinubu kò jọ Tinubu kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nǹkan tó pọ̀ sí láti ṣe fídíò yẹn ṣé rí ọ̀rọ̀ EndSARS àjọ ń jà lé lórí ni nígbà dẹ̀ ń jà lé lórí ó pọ̀ àwọn EndSARS yẹn wọ́n máa pa atún méje o wọ́n pa atún méje wọ́n waste life àwọn ọ̀dọ́ wa wọ́n rìn níta wọ́n hùwà ta ló máa mú mi. ìyẹn àwọn SARS. ìyẹn àwọn SARS kò sí tó dánwò tán ìgbà tó sú wa tó sú onílé tó sàlejò ní gbogbo àṣẹ dìde pé enough is enough. EndSARS àfẹ́mọ́ ẹ bá fòpin sí. ṣé ẹ rí afẹ́jà ẹ̀já EndSARS yẹn tán káwá bẹ̀rẹ̀ jà míì ni káwá bẹ̀rẹ̀ kì í ṣe ìjà protest míì sorry kí n pẹ́ pé protest ta fẹ́ ṣe ni pé iná Nàìjíríà ò da we need a stable light ìjọba ló dẹ̀ lè ṣe fún wa a fẹ́ ọ̀nà tó da ọ̀nà wa ò da àwọn ọ̀dọ́ wa ò ríṣẹ́ ìyà ń jẹ aráàlú gbogbo nǹkan ló ń wọ́n sí lójoojúmọ́ gbogbo àwọn ọjà ta fẹ́ jà ní wọ̀nyí. àwọn olóṣèlú dẹ̀ ń gbowó ńlá ẹgbẹ́ tí ni so àwọn olóṣèlú náà dẹ̀ ń ṣe bó ṣe wù wọ́n. nígbà tó di pé ara ń bẹ̀rẹ̀ peaceful protest lọ tá à ń ṣe lọ wẹ́rẹ́ tá à ń ṣe lọ ọlọ́run dẹ̀ ń gbàkóso àtẹ ìjọba ti kọ́kọ́ dára lóògbé wọ́n ti stop EndSARS pé SARS ò tẹ̀ sí mọ́ wọ́n ti scrap ẹ̀. ìjà tó bẹ̀ kú pé ká bẹ̀ sí ìjà kọ́ máa dára lóhùn kankan ó dá ẹ ṣe náà we need a stable light without a light economy wa kò lè work without a good road dábàá wọn lọ láti Ìkòròdú ìsọ lọ sí Ìjẹ̀bú-Òde sí pẹ̀lú Ìbàdàn ẹsẹ̀ lọ gbà Kẹjà ẹsẹ̀ lọ gbọ̀nà rìdíìmù ni which is very bad ẹgbẹ́ tèmi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fẹ́ kò sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fẹ́ nìyẹn àmọ́ ọlọ́mọ tó wá jókòó sí Lẹ́kí tó gate tí wọ́n ṣèwọ́de wọ́rọ́wọ́ olóògùn kúkọ wa lọ kó àmì sójà pípọ́ wa lọ máa yìnbọn. èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan Yẹmí Náìlọ́và mo gbé ìgéèsì àwọn àmì tó wá yìnbọn tó lọ yìnbọn lu àwọn ọlọ́mọ ní tó gèètì Lẹ́kí mo gbé ìgéèsì ẹ̀ láyé àti lọ́run. It's never done. In a civilized society you don't do that. Ẹgẹ́ tèmi. So n gbọ́dọ̀ di pé àwọn hoodlum wọ́n wà ní wa. wọ́n take over. ó di gbogbo ẹ̀ wá dojúrú. ó dojúrú. ó di gbogbo ẹ̀ lọ sunlé sun oríṣiríṣi gbogbo nǹkan. àwọn wa ń wò ó. ká wá padà sílẹ̀ Yorùbá wa. àwọn wa wò pé nǹkan máa gbàjẹ́ lọ rèé. bàbá máa sọ̀rọ̀ wàhálà máa dé. ẹgbẹ́ tèmi nítorí wọ́n bá mú mi ṣe fídíò tí mo ṣe kò ju àwọn òṣèré wa. torí pé kó tó di pé torí tí ò bá yé yín ẹgbọ́n wá ṣe fídíò kan tí wọ́n ń sọ̀rọ̀ nípa the Yorùbá community tí wọ́n dẹ̀ àdírẹ́sì issue tí wọ́n gẹ́gẹ́ bó ṣe jẹ́ tó di pé ọ̀pọ̀lọpọ̀ wọn wá ń sọ ẹgbọ́n fọwọ́ tó ń wò pé fídíò ló fídíò kí ni fídíò tẹ̀sí yẹn kí ló dá lé lórí ẹgbẹ́ kí ló dé tó ṣe jẹ́ pọ̀ mọ́ òṣèré yìí ẹ ṣe ẹni tó pọ̀ láti ṣe fídíò ẹ̀ ni pé nígbà tí mo ráwọn òṣèré wa tí wọ́n wá gbé kámẹ́fẹ́ fóònù tí wọ́n rìkọ́dù ara wọn tí wọ́n ń sun ẹkún ìyẹn ló wá ń dùn mí. lórí ẹkún tí wọ́n sun yẹn wọ́n fi ń pàṣẹ mẹ́sẹ̀gì sí aráàlú pé nǹkan dàrú òkìlì kan nǹkan táwọn èèyàn gbò nìyẹn tó jí àwọn up tó bẹ̀ sí lọ sun BRT lọ sun gbá lọ ṣàwo gbogbo nǹkan tíjọba kólẹ̀ fún aráàlú kó tó máa wúlò fún másìsì wọ́n bẹ̀ sí lọ sun gbá ohun tó bàjẹ́ ò mà ló ń kà lọ sí palace ọba Èkó lọ bọ̀m̀bá dibẹ̀ lọ gbàṣẹ ọba lọ sun family association Sanwó-Olú lọ sun lé ìyá tẹ̀gbẹ́ tó ti Tinubu Tinubu ló rán àmì o kìíní kan òun mo ṣe fídíò yẹn
pé ẹ má sunkún àbòsí ẹ tó bọ̀ bá ṣẹ̀kọ́ ló máa rìkọ́dà rẹ̀ pé tó bá sunkún ó lè gbé kámẹ́rà kò rìkọ́dà rẹ̀ ọ̀ bí ẹ̀dá ibi tó bá ti ń sun ẹkún ẹlòmíì ló máa gbé kámẹ́rà ló máa rìkọ́dà ẹlòmíì ló máa gbé kámẹ́rà ló máa rìkọ́dà pé ẹ bá bẹ kó má sunkún mọ́ ó lè jókòó sínú yàrá kó wá gbé fóònù kó wá máa rìkọ́dà rẹ̀ ẹkún àbòsí ni mi ò ní tẹ̀ka fún APC mo regret pé mo dìbò fún APC mo wá sọ pé ṣé wọ́n bẹ̀ẹ̀ kò dìbò fún APC ṣé ò gbowó ṣoṣẹ́ lọ́fẹ̀ẹ́ ni and mo dẹ̀ stand lórí point ibi dọ̀là mẹ́wàá bẹ́ẹ̀ ni o. yẹn ni pé gbé kòkò tẹ́ lásán. ó jọ lásán gbowó ó gba owó má fi ni mímọ́ mọ́ jẹ́ ó gba owó. ìmọ̀ mélòó tó mọ̀ tó dàbí pé Ìyábọ̀ Òjó ń ṣe fídíò náà. mo wá rí pé wọ́n wá dojú ìjà kan Tinubu ọmọdégbà ẹ má pa àbáyé fún wa bẹ́ẹ̀ ṣe pa Abíọ́lá ẹ má pa bẹ́ẹ̀ ni ẹ ti ń ba gbogbo nǹkan tó bá di pàráǹgídá Yorùbá ló lè kó ẹ má gbèkó jẹ fún wa bẹ́ẹ̀ ṣe ń ba lọ yẹn tó bá tó ọjọ́ mẹ́ta sí tọ́ba tó bu Èkó ti tọ́ Èkó ni gbogbo agbẹ́ta ti ń jẹ láti mú láti lọ sílé mi láti wà là ń kọ́lé ẹ wá fẹ́ bè kó jẹ́ ẹ sunkún àbòsí ẹ sunkún àdàrẹ ẹkún òfò ló bá yín ṣẹ́kún ló wá pẹ̀lú àbíkẹ́ pààrọ̀ wà píìsì fáwọn ọ̀dọ́ pé ẹ̀yọ àwọn ọ̀dọ́ akínyìn fún gbogbo ìjà tẹ́ ìdájà yìí o ẹ̀jọ̀ àwọn ohun náà wọ́n ti wọ̀ wá láàrin o wọ́n ti ajá kìkìní lọ wa o wọ́n jẹ́ ká àchíìfù dáfẹ́ àchíìfù mọ́ o ohun tí mo tààlà sọ ni tọ́ pé ẹ̀yẹ náà lọ́ba kíní kan wọ́n bẹ̀ sí bú mi ó gbèjà Tinubu ó ti gbé lọ Tinubu ni ó ṣe gbá ó ṣàwọn nǹkan kan oríṣiríṣi mo wá ní ẹ wò ìgbà tí Jésù wá sáyé wọ́n sọ ju bẹ́ẹ̀ lọ àbẹ̀bẹ̀ àmọ́ ọmọ sọ̀rọ̀ àṣàlà wọ́n sọ ju bẹ́ẹ̀ lọ ń gbé wá sáyé àìmọye ẹgbẹ́ kan sọ ṣùgbọ́n kò bá yá ayé wọn pé I was just trying to preach for peace ni mo ń preach fún. Pé we need a peace ẹ má gba Èkó jẹ́ ẹ bá ti dèkó jẹ́ ti bà Yorùbá jẹ́ what are you talking about ẹ bá ti dèkó jẹ́ ẹ bá ti fọ́ Èkó lójú kò sí nǹkan kan náà ẹ ti bà ilẹ̀ Yorùbá jẹ́ nǹkan àmúṣọrajé wa gbó ẹ ń dáná sun kọ̀ọ̀kan bó ṣe ń lọ yẹn bó ṣe wọ́n á lọ sun national theatre fún wa bó ṣe ń lọ wọ́n á lọ sun stadium bó ṣe ń lọ kí nígbà tí tọ́ ti sun TVC wọ́n á kọ́ lu NTV wọ́n á kọ́ lu gbogbo wọ́n á sun gbogbo network gàfi sọ̀rọ̀ ló bá tán ayé fọ́ lójú. ṣùgbọ́n tí ẹ̀fọ́ sọ fún ẹ̀ ṣe kò ń ṣe kí bóyá pọ̀ wọ́n gbó lọ́wọ́ Jagaba. agbègbè ọjà ẹ̀ẹ́sàsì ni àìgbéyà tó lè witness ni àjọ bẹ̀rẹ̀ ni. àwọn tó wá ń sọ pé bóyá aṣíwájú ti gbé owó fún yín lẹ ti ṣe fídíò yẹn tí fi hàn pé kò rí bẹ́ẹ̀ ń sìn yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lórí amóhùnmáwòrán ń sìn. mi ì rí aṣíwájú dọ̀là mẹ́wàá mi ì rí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àìra dọ̀là mẹ́wàá bí bó ṣe jẹ́ bó jẹ́ àríra wọn rí mi èmi náà ò rí wọn lẹ́yìn pé wọ́n àjọ wúra lórí tẹlifíṣàn. ẹ má pa fún wa bá ṣe ẹ má pa sórí bíbẹ́ ni wọ́n lè borí fífọ́ ni bẹ́ẹ̀ ṣe pa Abíọ́lá nìyẹn tó kú dandan wá sọ pé kinní kan pẹ́pẹ́sẹ́ kinní kan ó níbi tó yọ lára wa ọmọ Yorùbá ni wá náà mo dẹ̀ sọ ọmọ nígbà tó nílé ọmọ ní kò ní ní burú kò ní ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ ká fún ilẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì bẹ́ẹ̀ ni mo dẹ̀ máa máa dúró máa anywhere máa sọ. ìmọ̀ràn wọn lẹ wá rò wípé irú àwọn àgbààgbà tó jẹ́ àwọn eléré tíátà wọn bàbá wa tó wà ń bẹ̀ sí ìgbésẹ̀ olè rẹ̀ bóyá kọ́ gbé lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí ẹ̀sà tó di pé bóyá pé dáńpọ̀ wọn kan ti ń sọ di ìjágiri kílẹ̀ rò bí ó yẹ kọ́ ṣe. mo expect àwọn ọ̀gá wa látòrí ọ̀gá Adébá Sàlámì ọ̀gá Bello bàbá alálùbáríkà mo expect wọ́n ti pe meeting báyìí gbogbo àjídé kò sọ́kọ́ àyíká kọ̀dùbó sọ fún mi ní gbogbo adẹ̀jókòó àfọwọ́lẹ́rọ́ ẹ jẹ́ ká pé wájú tó bá kú dé ká tó ká bára ká fún wa ní ní sẹ́mínà àgbà ọkọ̀gbọ́n ẹ mo dàgbà kẹrin dàgbà mo ti gbọ́ tán láyé when you stop to learn you bẹ̀rẹ̀ sí ń darúgbó when you old and you continue learning you be looking younger when you fail to learn you begin to look older are you getting it so when wá gbé mo ti dàgbà mi lọ́gbọ́n irọ́ ni o máa kọ́ ọgbọ́n o máa kẹ́kọ̀ọ́ tó máa fi kú ni ẹ̀rí pé ẹlòmíì àwọn náà ti yà sí nǹkan kan adé ṣẹlẹ̀ àwọn àṣọ wípé látọ̀dọ̀ ti wà láyé òun òdúró léèrè
tó ní ìgbé èèyàn need education ẹ̀ continuous education continuous education is èèyàn need ẹ̀ continuously. sọyìn mi lábàá wọn pé ẹ kọ́ wọn àgbààgbà yẹn kí wọ́n pè wá jọ kájọ ṣe meeting láàrin ara wa ọmọ tó bá ti fọ́ọ̀bù lára kó pè wá bínú ò lè pé kó lè pẹ́ anybody nínú wa kó ká sọ pé wíìzì ìgbà tí mo fẹ́ ṣe wedding mi Bello nìkan mo lọ pick láàrin tíátà pé kó wá ṣe bàbá mi ní tíátà kínní àwọn ni mo lọ pick tó wọ́n ṣe pè wá mi ìlé gbọ́kànlú wọn mo ń ṣe àmbásẹ́dọ̀ fáwọn kan àwọn tó ń talẹ̀ kan àwọn estate ìgbàdàn máàkì bẹ́ẹ̀dì wọn fúnṣẹ́ mo sọ fún ẹni tó nílẹ̀ ẹni tó ní property ẹ̀ mo ní fẹ́ ga mi nílẹ̀ fún bẹ́ẹ̀dì wọn ó dẹ̀ gbà sí mi lẹ́nu alọ́ fún nílẹ̀ ẹgẹ́ tì mí so that show pé ó jẹ́ ọ̀gá tí mo respect gan so kọ́ pè wá kọ́ bá a sọ̀rọ̀ àtòbìnrin wa àtọkùnrin wa kọ́ pè wá èyí tó bá yẹ kó sọ fún lágbájá ìsọ̀rọ̀ tó bá yẹ kó sọ fún kátàmẹ̀dì kó sọ fún kọ́ correct wa èmi tí mo sọ I'm not saying I'm perfect me perfect Tinubu jẹ́ ìsọ yìí is all God anybody without a mistake is equal to God nobody is God Tinubu kì í ṣe Ọlọ́run mi sọ pé saint ní Tinubu mi sọ pé saint ní Sanwó-Olú kò dẹ̀ sí ẹni tó máa fún lọ́kọ́ tó ní wàdò sákàtà ẹ̀. bẹ́ẹ̀ni oṣù. ẹgẹ́ tèmi ṣùgbọ́n èèyàn kan ló wà ẹ̀ bínú ẹ̀ ẹni ṣé nílò èdè kò sí nílò ní àkókò sí fọ́kì bínú ní àbẹ́ni Ọlọ́run dáadáa ìran olówó ti wà látọ̀dọ̀ tó láyé ti dáyé ìran olówó ti wà bẹ́ẹ̀ ni ìran mẹ̀kúnnù wà tó bá fi gbé ẹlikọ́pítà tó kọ́ máa fi ju 10 million sókè látòkè kọ́ máa ju sẹ́tàlẹ̀ kó fọdún mẹ́wàá àkákè ní ẹjọ́ ni mo ò ní mú ẹjọ́ ní rí gbà kò ní gbà. kí wàá lẹ́nu bóyá bó ṣe ṣẹlẹ̀ báyìí tó di pé bóyá pé protest ẹ bẹ̀rẹ̀ kó tó di pé àwọn hoodlums àwọn kìíní wọn àjàkẹ́ ìgbésẹ̀ ló bóyá kí àwọn tó jẹ́ wípé protest yẹn tó jẹ́ pé nǹkan tó ṣe gangan kí lè rò bí gbèsè tí ẹ kọ́ gbé ń sìn kí lè rò bí ọgbọ́n tó tún gbàtẹ́ pé àti dúró sí títì báyìí báyìí pé ìyẹn fẹ́ ṣe díẹ̀ kí lè rò bọ́ tún lè ṣe kí tó ní kó dé. ẹ ṣe for now wọ́n ti bà protest ẹ jẹ́ nǹkan bàjẹ́ o nǹkan bàjẹ́ o nígbà tí mo wo news bí i lánàá tó ń ṣírò gbogbo tó bàjẹ́ báyìí ó ti kọjá billions ó ti wọ trillion bẹ́ẹ̀ ni nǹkan ti bàjẹ́ tí nǹkan bá lọ́kọ̀ bí ìfẹ́ ṣe protest ọlọ́mọdé jẹ̀bi o àfi ká ṣe sùúrù fún ìjọba torí àánú ọgbọ́n ṣe mí gbogbo àwọn tó dẹ̀ kú tó bá kíní lọ mo kàn kọ́lọ̀ kó tu àwọn ẹbí wọn nú gbogbo àwọn tó pa kò dùn mọ́ wa nú kò dùn mẹ́mi nú o gbogbo àwọn tó pa o lẹ́ẹ̀kan tí mo dẹ̀ ń sọ àwọn sójà tó lọ yìnbọn ní lẹ́kì tó gèdè ọlọ́run á fìyà jẹ wọn àtàwọn tó rán wọn yẹn mẹ́rin lọ́wọ́ lọ́wọ́ sí o èyí tẹ́ fi parí olómi lórí káàkiri gbòòrò pé yẹmi sọ̀pọ́ọ̀tì wọn ṣe bá ṣàwò ẹ má pa Tinubu fún wa ni mo sọ o Tinubu dẹ̀ ti bọ́ta olóhùn kọ́ lóhùn rán wọn tó bá gbọ́ olóhùn wọn ó pò kọ́ lọ́hùn mo nínú ìdẹ̀dùnmọ́ àwọn ìjọba gan ti gbé wọ́n ti ń ṣe investigation ẹ̀ tó wà nídìí ọ̀rọ̀ yẹn gbogbo tó wà nídìí ẹ̀kọ́ náà fi àjẹ wọn gbogbo tó wà nídìí tó rán sógbà lọ àti ẹni tó rán àti àwọn sógbà ẹ̀ ọlọ́run fi àjẹ wọn tó lọ sùtù àmọ́ lọ́mọ gbogbo ìkéèsì ẹ o ṣùgbọ́n gbogbo tó wá ń gbé mi lórí social media kìíní kan mo wá fi mú ẹwọ ọlọ́run á wà pẹ̀lú mi tún ṣàdúrà fún ọlọ́run á ṣàánú yóò tún ní bàbá dáríjì wọn tó gbé wọn ṣe kiri wọn mọ tó ń ṣe èmi o òṣèré ni mi ò ṣe fẹ́ẹ̀kì oní tíátà mi ìdẹ̀ ní tòsí ibi tí àwọn oníbàjẹ́ tòsí láéláé láyé òótọ́ ọ̀rọ̀ làwọn máa sọ. so bàbá yẹn ló sọ fẹ́ pé á fẹ́ pé púpọ̀ náà àwọn olóṣèlú yẹn ń sìn wọ́n máa ń pẹ̀yìn ní tíátà tó máa gbé fún yín pé kẹ́ máa lọ dìbò nǹkan bẹ́ẹ̀ yẹn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó jáde gbà wọ́n vote for APC kankan tẹ́ sọ yẹn ṣé torí mò ń jẹ́ kọ́ wọn láàánú mọ̀ wọ́n máa wà fojú rẹ̀ wípé olóṣèlú tó bá ti lọ dìbò á jẹ́ pé wọ́n ti gbé olófin eléré tó bá ti lọ. ẹ ṣe ṣe rí ṣe rí èèyàn campaign ó pe artist yóò ṣe big deal wọ́n recognize wa ni kò sí nǹkan yóò ṣe big deal Tinubu campaign Fáyọlá campaign Ambode campaign Sanwó-Olú campaign wọ́n recognize àti pé ẹ ṣe àṣejúgù fún ọ ká tẹ̀lé wọn èèyàn kan láti àwọn àtẹ̀lé àbí aṣojú apá polówó apàtọ́ fún wa ṣe bá ṣàwó bí kóòtù wa ni ẹgẹ́tì ni so wọ́n wá gbọ́ fún yọ̀kan ọ̀gbọ́ fún yọ̀kan ìyẹn gbogbo yẹn ṣe big deal o ẹ gbàgbé ẹ o àwọn Pàṣù
àwọn Paso àwọn Saheed Òṣùpá àwọn onífújì kiri Wasiu Ayinde wọ́n kọrin tó lẹ̀ wọ́n lójú tó lẹ̀ wọ́n lówó kò sẹ́ni tó ń lẹ̀ wá lówó gbòòrò bẹ́ẹ̀ ni kọ́kọ́ ìdúrà kan ní ìyẹn náà lọ́wọ́ àmọ́ wọ́n fún mi lẹ́yìn kò juwọ́. ẹ̀gbọ́n mi ẹ bá mi gbọ́ wọn ọ̀dọ́ mọ̀ràn nítorí 23 ṣe ń bọ̀ tó di pé bóyá pé àsìkò ìbò míì ti máa dé láàrẹ ní gómìnà ẹ bá mi gbọ́ wọn ọ̀dọ́ nímọ̀ràn bó ṣe ń wọ ìwà. mo fi àsìkò yìí rọ gbogbo ọmọ Nàìjíríà gbogbo àwọn ọ̀dọ́ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa pé kájọ ká rọra ṣe we need a peace ìlú tó bá ti ní peace wọn ò ní lọ síwájú àwọn ọmọdé àti obìnrin àwọn máa ń kó fa ẹ̀jù ó ti di pé adìyẹ bà lókùn ara òrókùn ara òrò adìyẹ Ọlọ́run jẹ́ ká rógbó o ìbò tó ń bọ̀ lọ́nà yìí lágbára Ọlọ́run èyí tó dá lọ́lọ́run á ṣe fún wa àmọ́ tó lè ṣe Ọlọ́run nìkan ló lè ṣe o Ọlọ́run nìkan ló mọ̀ àwọn ò mọ̀ torí ẹni tí tó mọ̀nà tó mọ̀ ní tó mọ̀la alágbára ni àwa rí àná àti rónì ọ̀la ló dẹ̀ ju gbogbo àlọ́ ọ̀la yẹn Ọlọ́run nìkan ló mọ̀ torí ẹ̀ mo sọ pé kẹjọ kẹjẹ ká ṣọ́ra ṣe àwọn ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí ẹjọ́ ẹ má jẹ́ ká balẹ̀ wa jẹ́ ẹ wò ṣẹ́rí ìbínú tẹ́rí ẹ kì í mọ̀ pé lówó òun lágbára o ohun tí òun bá fojú ogún ọdún kó jọ tó bá bínú léṣẹ́jú kan á sì bàjẹ́ á bàjẹ́ ariwo tí mò ń pa nìyẹn ká má jẹ́ ká balẹ̀ Yorùbá jẹ́ Ọlọ́run á ṣàánú gbogbo wa o ẹ má ṣì mí gbọ́ ẹ má ṣì mí gbọ́ o but ọmọ Yorùbá ni mí mo fẹ́ràn ọmọ Yorùbá ẹgbẹ́ mi mo fẹ́ràn ìlú mi o Èkó láti ń jẹ láti ń mu ẹ má jẹ́ ká balẹ̀ wá jẹ́ fún ara wa o tó bá di pàrángídá ìgídá ẹ̀yà afọ bẹ́ẹ̀lẹ̀ bá sì bàjẹ́ tẹ̀lẹ́lẹ̀ ló máa ń dí o ẹ má jẹ́ ká fọwọ́ ara wa ká fi bà nǹkan ara wa jẹ́ o gbogbo tó bàjẹ́ báyìí nísìn oníjọba ti ń ṣírò tírílíọ̀nsì ara wa ló ti máa yẹ o bóyá lẹ́mọ̀ ẹni bá ti ń jẹ lẹ́mẹ̀ta tẹ́lẹ̀ yóò dẹ̀ méjì o ibi ò ní pa wá o ẹ jẹ́ ká ronú dáadáa o ẹ jẹ́ ká ronú dáadáa ó ṣe pàtàkì o Ọlọ́run á wà pẹ̀lú. fọwọ́n tó fẹ́ ṣe iṣẹ́ tíátà eré iṣẹ́ sinimá táwọn náà wò pé ṣọ́nà ṣì wà ṣé kò yẹ pé ó ti pọ̀ jù ẹ̀rọ dà pé ó ti fẹ́ dàbọ̀ kan ìmọ̀ràn wọlé fẹ́ fún wọn bó ṣe ń wò yín bá ìṣẹ́ bá mi gbà ọ́ náà. àwọn tó fẹ́ ṣe tíátà gan máa bọ̀ the show must continue that is the language the show must continue àwọn àbọ̀ gbúmẹ̀dà wọ́n ti lọ tó bá jẹ́ ká àwọn ìwọlé ṣe iṣẹ́ entertainment kò ní kú ni entertainment ò ní kú ẹ wo television yẹn àwa náà ṣe fún wọn torí tiwa náà ṣe discover television bí alẹ́ mọ̀ torí entertainment àti news ìròyìn pé ohun tó ń lọ nílùú kan afẹ́kìlú kejì gbọ́ torí tiwa so far ti television bá yìí wà entertainment ò ní kú Ọlọ́run á wà pẹ̀lú wa. ẹ ṣe gan òun ni ẹ ti gbọ́ látẹnu ẹ̀gbọ́n wa yẹn legendary Yemi my lover rí i pé mo sọ fún yín pé ọ̀rọ̀ kì í síbẹ̀ ẹ dìbò tá a ti mú àwọn nǹkan tẹ̀ǹtẹ̀ mọ́ ń pa bàbá gan o mọ̀ kí bàbá kọ́ṣẹ́ mechanic o mọ̀ kí islander gan ni bàbá gbé ní wọlé kí ló ń ṣe ẹ́ gbogbo àwọn eré wọn tó ti ṣe lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan èyí tí ẹ pé wọ́n ti fi sísítà wa Tọ́pẹ́ Àlàbí tí wọ́n ti feature bàbá wa King Sunny Adé àpọ̀lọpọ̀ eré ńláńlá gbọ́ bí tàn yẹn ṣe wà títí dìsín rí pé àgbààgbà eléré ni wọ́n lè gbọ́dọ̀ mú wọn ṣeré torí kò sí bó ṣe wọn máa kọ ìtàn wọn tó bá ń kọ ìtàn ní industry wa táwa ń gba Yorùbá movie industry kò sí bó ṣe fẹ́ ṣe wọn máa wà ń bẹ̀ bàbá ẹ ṣe gan kò ní bàjẹ́ fún yín padà sí máa rí yín bá ṣe gbára yín bàbá máa fẹ́ ṣe rí kankan dì mọ́ àbí mi wàá mọ̀ ẹ̀gbọ́n mi tó bá fẹ́ kàn sí yín ṣé Facebook ṣé Instagram ṣé nọ́mbà ni tó bá fẹ́ kàn sí yín torí pé wọ́n fẹ́ kàn báwo lẹ ṣe fẹ́ kàn sí yín kó tó di pa. ṣe iṣẹ́ tí bá ti mú nọ́mbà mi lẹ́ṣẹ̀ náà máa ń flash àbí kó máa disturb mi ẹ má bínú ẹ kàn sí mi lórí ẹ̀rọ IG mi Instagram actor Yemi my lover. Actor Yemi my lover. Májẹ́ Facebook nǹkan. Lẹ́gbẹ́ Facebook Yemi my lover Ayébọ̀. Ẹ kàn sí wọn bẹ̀ ìwọ tẹ bá wá sọ̀rọ̀ tọ́rọ̀ yẹn bá wọlé bàbá wa ju nọ́mbà àmọ́ àwọn ọlọ́mọge táwọn wọ́n gbé nọ́mbà ṣé kí tọ́ bá ti bẹ̀rẹ̀. Báwo lọ́mọge? Obìnrin pọ̀ èmi náà gbé obìnrin o
mo láàgbé obìnrin. sóbìnrin lè ẹ bá fún ọkọ obìnrin kan ló máa pè. ẹ sọ pé kí nìdí ìdí tí mo gbé ohun tó bí mi ìyá mi obìnrin ni obìnrin mo gbé sílé obìnrin làkọ́bí mi obìnrin ló wo fíìmù jù ẹ gbàdán fún mi. Lover boy ó lẹ́tí gbọ́ yẹn bàbá ẹ ṣe gan àti máa rí bá ẹ̀wọ̀n ni ẹgbẹ́ ṣẹlẹ̀ mú ọmọ rẹ̀ nígbà tí àṣà wà ìdọ̀ àgbààgbà nílé àgbààgbà tó ń sọ wọn kan fẹ́ mi sọ tó bá ní èèyàn àgbààgbà jẹ́ kó ti ṣiṣẹ́ kó tó débẹ̀ ni ìwọ náà ṣiṣẹ́ tó máa fi dàgbàgbà Midland Hotel láwà ní Òkè Létù. ẹni tó dẹ̀ jẹ́ aláṣẹ iléeṣẹ́ Midland Hotel ó jẹ́ ẹ̀gbọ́n wa Túnjí Ẹnìgbọ̀kàn. Torí ibi yìí làwà tátẹ́gùn ti ń fẹ́ tí gbogbo ẹ̀rẹ́ ń ṣe tẹ́wádẹ́ ìwọ̀n ẹ̀jú náà wọ́n ẹ̀lẹ́ gan wọ́n ya wọ́n wà lẹ́yìn ibẹ̀ tí gbogbo ẹ̀ ń lọ tó dádúgbò lọ́nà kò ní bàjẹ́. àtúnwò lọ́jọ́ mi yẹ́nì màá lọ́ọ́ balẹ̀ bàbá mi fọ́ ní sáìmà gbọ̀dọ̀ olólùfẹ́ wà á yé ẹ̀yà. olólùfẹ́ wà á lé olólùfẹ́ mi bọ̀ inú mi dùn nítorí lórí ìdí àmì inú mi dùn nítorí Yẹmi my lover Ọláyẹmí olólùfẹ́ mo nífẹ̀ẹ́ Yẹmi.